أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Adá ọpẹ́ fún Ọlọ́run, àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìkẹ́ Ọlọ́run kó bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ládàá sàlátù kó bá wọn sàhábà nábì sí, àwọn ará ilé ànábì, àwọn ọmọ ànábì, àwọn ìyàwó ànábì, àwọn olùdúró ti iṣẹ́ Ọlọ́run lára ànábì. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bẹ̀. Gbogbo àwọn tí wọ́n jíṣẹ́ ìsìláàmù tó fi dáa tó fi dùn débi tí ó dé yìí, Ọlọ́run bá wa kẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn látẹ̀rí àlùfáà àgbà Sheikh Alimi, Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ sí fún wọn. Bàbá wa àgbà Mọ̀lánà Sheikh Adam Abdallah Ìlórí, Ọlọ́run bá wa kẹ́ wọn sí. Àlùfáà wa àgbà ní Mọ̀sìngbá, bàbá wa àgbà ní Àgbàjì, bàbá wa àgbà lókè Àgòdì, bàbá wa àgbà ní Àgbálígìdò mọ̀ níwàásí àgbáyé, àfáà àgbà ń Soro, àfáà àgbà ń Kọ̀rọ̀ Tàná, Bàtúrè àtàwọn ti jẹ́ Tàná tá a gbaṣẹ́ fún bẹ́ẹ̀. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Bàbá wa àgbà láyé gbà mí Tàná, bàbá wa ìmámù àgbà Tàná, àwọn tí wọ́n ti lè bá wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ nìkọ̀ọ̀kan wọn. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù láàyè wọn, láyé àwọn àgbàlagbà tí a kà yìí, Ọlọ́run bá wa báyé wọn lọ́wọ́, ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa Mudirul Markaz Samahatu Sheikh Muhammadu Habibullahi Adam Abdallah Ìlórí, bàbá lágége, Ọlọ́run jẹ́ kí àlẹ́mí àláfíà àwọn ogun sí fún wa, jájá àlùbáríkà wọn pẹ́ o, ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwa jàmáà jákèjádò àgbáńlá ayé tí à ń láǹfààní àti mọ́ wo àwọn àlùfáà wa àgbà ní ìrọ̀lẹ́ yìí, Samahatu Sheikh Alhaji Abdulwasi' Salman Waliyullah Àtàyèṣe Jakmal Asadul Waizin, ọmọ babalágége àbúrò yá ẹ̀. Àlékún àánú Ọlọ́run sí àti àlékún àláfíà Ọlọ́run sí, Ọlọ́run bá ti ń sàlékún fáwọn àlùfáà kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa náà sí, ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. A kí ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà wa tí à ń jẹ́ ọmọ kéwù, Ọlọ́run jẹ́ mọ́ wa dáadáa sí. Gbogbo àwọn àgbàlagbà wa látẹ̀rí bàbá wa àgbà Sheikh wa Muhammadu ní Sa'id, bàbá wa àgbà Ayára Sẹ́sìn, bàbá lágbàjì, bàbá nìbàdàn, bàbá lọ́yùn. Ọlọ́run kó ṣàlékún àánú sí, kó ṣàlékún àdótì, kó ṣàlékún àgbéjà sí ọláwọn àlùfáà wa àgbà. Bàbá wa àgbà olójòkú, Ọlọ́run jẹ́ mọ́ wa dáadáa sí. Ọ̀dọ̀ yín ni a ti lè ṣe wá sí níjọ́ Sunday, lójó ní ibùdó òjòkú níwájú àfọ́n, ibẹ̀ ni atáyé sí wà níjọ́ Sunday. Ọlọ́run jáde yìí náà pẹ́ sí ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. Hayakumullah. Gbogbo àwa jàmáà lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbàlagbà, bí a ti ń wò yìí, a fẹ́ gbọ́ ohun sálámà yín sá. Akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Naam. Ẹjá ṣe lè láfíkà àwọn àlùfáà wa ni wọ́n ní. Lẹ́nu bí oṣù mélòó sẹ́yìn tí a bẹ̀rẹ̀ tafsiri báyìí, a ti parí bí súrà méjì àbí mẹ́ta báyìí. So láàrin súrà méjì a ti wá yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan lódidi. Ọ̀rọ̀ ànábì wa Ibrahim a ti parí lódidi, ọ̀rọ̀ ànábì Musa, ọ̀rọ̀ ànábì Yusuf, ànábì Hudu, gbogbo àwọn ànábì Ọlọ́run ta kàálẹ̀ yìí láti yanjú ọ̀rọ̀ wọn nú àwọn súwárù yìí. Mímọ̀ Ọlọ́run àti àánú Ọlọ́run tí Ọlọ́run ṣe fáwọn àlùfáà wa, Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀ sí o, ká lè gbádùn wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Bismillahil ilafi, bismillahir rahmanir rahim, li ilafi Qurayshin rihlata shita'i was-sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in. Pẹ̀lú ògo Ọlọ́run a tún bẹ̀rẹ̀ súrà mi lónìí. Gbogbo àwa tí a máa ń tẹ̀lé wa pẹ̀lú Al-Qur'an, ẹ mú Qur'an wa, àwọn àlùfáà wa ní kí a sí Suratul Ra'd, òun ni a tún bẹ̀rẹ̀ ní òní. Suratul Ra'd òun ló tẹ̀lé Suratul Yusuf, òun ni a bẹ̀rẹ̀ ní òní. Akramakumullah. Síwájú kí a tó wọnú súrà yẹn sà, ẹrú Ọlọ́run kan béèrè ìbéèrè kan, ó wá ní ṣé bẹ́ẹ̀ lórí àyíbẹ̀kọ́. Àwọn láwọn yanjú ọ̀rọ̀ nípa kí ló fà tí single mother àti single fathers fi pọ̀ láyé. Obìnrin tí Ọlọ́run kan méjì mẹ́ta tẹ̀ wá sí lábẹ́ ọkùnrin tán wá lè ń dágbé. Ó ní ẹrú Ọlọ́run kan wá ní pé ó dà pé bọ́lọ́run ṣe dá wa sáyé, kì í ṣe gbogbo ọkùnrin tọ́lọ́run dá wa sáyé bá ti pọ̀ tó, gbogbo akọ́ láàfin níyàwó ńlé.
bẹ́ẹ̀ ni gbogbo obìnrin bọ́lọ́run ti dá wọn bí wọ́n ṣe pọ̀ tó nì gbogbo wọn kọ́ ni wọ́n fi gbé abẹ́ ọkùnrin òun wá ní pé ọ̀rọ̀ yìí da ẹ̀kọ́ tó sì wúlò púpọ̀ àmọ́ ká mọ̀ pé ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ sọ̀rọ̀ yìí lẹ́rìí àbí ọ̀rẹ́ òun kàn sọ ọ́ bẹ̀ lásán ǹjẹ́ gbogbo ọkùnrin tọ́lọ́run dá wá sáyé lọ́lọ́run kádàrá pé gbogbo wọn kọ́ ni wọ́n fi níyàwó ńlé ǹjẹ́ gbogbo obìnrin náà ni pé gbogbo wọn kọ́ fi gbé abẹ́ ọkùnrin ló fà tí ìyà ń dágbé fi pọ̀ ní ayé nísìn akramakumullah ọ̀sán. alhamdulillah gbogbo wa ká ní alhamdulillah. alhamdulillah. ẹjẹ́ tún wí bẹ́ẹ̀ ní ẹ̀kan sí i. alhamdulillah. ẹjẹ́ wí ọpẹ́ náà ńlá wà ní pé alhamdulillahi rabbil alamin. bàbá wa mudirul markaz. hafidhahullahu wa ra'ahu. ọlọ́run bá wa ṣe àlékún ìṣọ́ àti ààbò rẹ̀ fún wa. àmín. ọlá àwọn lọ́wọ́ ọ̀tá. àmín. ọlá àwọn lọ́wọ́ àwọn mùnáfìkì. àmín. albarkola àwọn ènìyàn ọlọ́run. àmín. ọlá muhammadu rasulullah. sallallahu ta'ala alayhi wa sallam. ọlá sallallahu alayhi wa sallam. lèyí lábì kan tá a máa ń ṣe fún bàbá ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àpapọ̀ ká ṣe é lápapọ̀ wa. bisimilahi rahman rahim lèyí lábì quraish lèyí lábì emri lafasita wa sayf wàlíyàbdu rabba hadha albayt alladhi a'tana. bàbá wa al-ustaz al-doctor Lanre Badmasi tí wọ́n sì lè tọ́lọ́ ń lọ kí ọlọ́run mọ́sà tó bá wa ṣàlékún ìkẹ́ wọn àtàbò wọn. àmín. bọ́rọ̀ wọn ti ń káwa láàtú a máa bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wọ́n parí ìgbésí ayé wọn ní èyí tí wọ́n rí rìsọ́ọ̀tì wọn kí wọ́n tó lọ. alhamdulillah. gbogbo àwọn ọmọ wọn nujabahun wa fu'ulun. masha Allah. ọlọ́run ní kí wọ́n rí èrè ọmọ wọ́n sì rí ìdùnnú lára ọmọ káwọn ọmọ ó sì rí bí wọ́n ti fẹ́ wọ́n tó kú nínú ayé yà yìí. ọlọ́run wọlé ayé wọn náà wá wọlá gbogbo iṣẹ́ wọn àti wàhálà wọn tí wọ́n ṣe fún markas àti ìtàn ṣe fún gbogbo nìkọ́ọ̀bà markasiyin laylan wa naharan nafsan wa nafizan kọlọmọsàbà wa bùkún ìkẹ́ wọn àti gẹ́ wọn. àmín. alibarikola àwọn ènìyàn ọlọ́run àti gbogbo àwa ìmáàmù nílọrin àti bàbá wa bàlọrin náà àti gbogbo àwọn ọlọ́lá àwọn olówó àwọn ilé kódà àti gọ́vnà abdulrahman abdulrazak ipò ṣeun gan-an ó ṣeun púpọ̀ ó ṣeun púpọ̀ sí i látara ìdúró pẹ̀lú nafakat lérí bàbá wa professor Lanre Badmasi rahimahullah. àti lérí bàbá wa ìmáàmù àgbà rahimahullah. ọlọ́run má jẹ́ kí gọ́vnà náà má jẹ́ ọmọ padà sí ibú àmín. ọba wa dáàbò rẹ̀ bó kọ́sọ̀ láyọ̀ àtàláfíà alibarikola àwọn ènìyàn ọlọ́run àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ àmín. tí wọ́n ṣe dáadáa. àmín. qul huwa Allah bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad. wa lam yakul lahu kufuwan ahad. àti gbogbo àwa jàmáà lápapọ̀ táwọn wò wá inshallah. alladhina wabazzir ibadi àbí alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsanahu. gbogbo yín pátá tẹ́ ń gbọ́ tẹ́ ń tẹ́tí gbọ́ tẹ́ ń wò wá ní gbogbo ayé ní gbogbo wá ti dàsùkò yìí wọ́n ti àwádà rẹ̀ ó ti halkọ yìí ti di shay'un mu'tad wọ́n ti bá a sábà pé halkọ yìí wọ́n ti máa retí ẹ̀ kalẹ̀ ká tó bẹ̀rẹ̀ rẹ̀ kọ́dọ̀ ẹlòmíì ó fi tí bá ń ṣe yóò filẹ̀ lásìkò yìí alóhun fẹ́ òun náà fẹ́ jẹ́ albarka rẹ̀ ògbìn ọlọ́run ọ̀sán lẹ́sàn olóore albarkola àwọn ẹni ọlọ́run. assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. ìbéèrè tí o béèrè ìbéèrè tí a nílé yanjú ní lásìkò yìí àmọ́ kí n kàn sọ lóhùn kan péré ohun kan náà ni wípé gbogbo èèyàn tọ́lọ̀ ń dá kọ́ ní ọlọ́kọ gbogbo èèyàn tọ́lọ̀ ń dá kọ́ ní ọ̀fẹ́yàwó gbogbo èèyàn tọ́lọ̀ ń dá kí ọlọ́kọ gbogbo èèyàn tọ́lọ̀ ń dá kí ọ̀fẹ́yàwó gbogbo èèyàn tọ́lọ̀ ń dá kí ó dùn lé ọkọ kí ó lo bẹ̀ dálẹ́ gbogbo èèyàn tọ́lọ̀ ń dá kíyàwó dùn lé rẹ̀ dálẹ́ gbogbo eléyìí ti wà nínú kádàrá tọ́lọ́run kalẹ̀ òun lọ́ba tó fi já sí wípé
béèyàn bá wáyé tí ó bá lọ́kọ tí ó sì ṣe ṣìnà tó bá fi kú bẹ́ẹ̀ ó ti yé báwọn ó firi ìdí àlìjẹ́nà rẹ̀ lọ́wọ́. Kọ́sìm Naam. ẹni tí ò níyàwó tó fi kú kò sì wá ṣe ṣìnà bó ti gbé ara rẹ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ló gbé e lọ padà sọ́dọ̀ Ọlọ́run ọwọ́ mímọ́ ọlọ́ mímọ́ nù ọwọ́ ní mímọ́ ó sì lọ padà ní mímọ́ nù. arínú ànábì Ọlọ́run bẹ́ẹ̀ tó wáyé tí ó fẹ́yàwó gẹ́gẹ́ bí ànábì Ìsá àgbọ́nú tàn pé Ìsá fẹ́yàwó àmọ́ nígbà tí ààrí kanú tíra bẹ́ẹ̀ àmọ́ ń gbọ́ yé àtúnpadà gbọ́ wípé ó fẹ́yàwó ọ̀gbọ́ tẹ̀wọ̀n pé méjì nù èyí tá a kọ́kọ́ mọ̀ òun ni pé ànábì Ìsá ò fẹ́ ìyàwó nígbà yé àtúnpadà gbọ́ wípé ó fẹ́yàwó tẹ̀wọ̀n pé èyí ń rújú nù èyí tí ó wá rújú ń bẹ èyí tí ò rújú òun ni ti àwọn al-ulama al-uzzab min al-ulama àwọn àpọ́n nínú àwọn àfà tí wọ́n lọ tí wọn ò fẹ́yàwó gẹ́gẹ́ bí Ibn Nafis gẹ́gẹ́ bí Ma'arri ó ti yé báwọn gẹ́gẹ́ bí Ibn Taymiyyah al-Kharrani ó ti yé gbogbo àwọn ìyá àfà àgbà ni wọ́n gbogbo wọn wáyé wọn à níyàwó ẹni tí ó bá sì fẹ́yàwó kò ní bímọ wọn à níyàwó dépò tí wọn ò bímọ inú àwọn àfáà tí wọ́n sì dá sọ́rọ̀ ẹ̀sìn ni a lè wí pé ẹni tí ó bá ti níyàwó ńlé kò gbọdọ̀ jẹ imam èyí ò sínú sáràtì kò sínú sáràtì ìyàwó fífẹ́ ò sínú sáràtì imam ẹni kó lè fẹ́yàwó tó wáyé pé lóòótọ́ ẹ bá jẹ imam èèyàn máa kéwú ọmọ gbogbo àwọn ṣùrútù ẹ̀sìn ọmọ gbogbo ẹ̀ ọmọ fíkì ọmọ gbogbo ń tó dé òun lọ́wọ́ mọ̀ ọ́ jùlẹ̀ wá nítorí wípé aláìmọ̀kan tí ó máa tó torí pé òun níyàwó ńlẹ́lẹ́ yóò níyàwó ẹ wàá gba ìmáàmà lọ́wọ́ rẹ̀ ó ti bá wọn èmi ò rí ìhun kanu sẹ̀ríà lọ́dọ̀ tèmi àìmọ̀kànnù ọ̀gbọ́ tọ́ra àwọn tá a kà á lẹ̀ yìí ìmáàmù ẹ̀sìn ni wọ́n ọgbọ kódà Ibnu Jariri Tọ́bàrí ó ti yé báwọn àbí nǹkan bóyá òun náà ni bóyá òun náà níyàwó ó ti yé so kí ni wọn á fẹ́ lò ń bẹ̀ ni wípé àwọn aṣáájú ẹ̀sìn nu tọ́ba yẹ kó bá kọlu sẹ̀ríà wípé dandan ni kéèyàn fẹ́yàwó àwọn yìí wọn gbọ́dọ̀ má fẹ́ torí wọn ò ní ṣerú nǹkan tí ó kọlu sẹ̀ríà kalẹ̀ fáwọn tá ń bọ̀ wá tọ́rọ mọ̀ pé àwọn gangan hújà ni àwọn nínú ẹ̀sìn so bẹ́ẹ̀ la máa rí obìnrin tí ò ní lọ́kọ tọ́lọ́hun ní kádàrá kọ́ lọ́kọ títí tí ó fi kú kò sì ní bímọ ọ̀gbọ́ ìranu ní ọ̀wá gbọ́dọ̀ sí bàbá sì ìranu yóò jìyà yìí lọ́tọ̀ ẹlòmíín sì ní nígbà tí ń wọlé ọkọ yóò máa kú mbẹ áìdá kọjá sí wípé òun náà ni kòtókòtó ń bẹ lára rẹ̀ àbójú kòkòrò ń bẹ lára rẹ̀ àbí ìwà kan tí ọ̀dà ń bẹ nínú wà rẹ̀ tí ó sọ dẹni tí ò ní ríbi jòkó ńlé ọkọ tí ó máa kọ́kọ́ lẹ̀ ẹlòmíín kọ́kọ́ ọdún mẹ́ta ní lọ́kọ mi èmi rí ẹni tó ní ọkọ débi méje yìgì méje ló so Allahu Akbar. wọ́n bá ń so yìgì eléyìí nígbà yàrá tó bí ọdún méjì kọ́dọ̀ ó so yìgì kan oṣù kẹta ló kù mẹ́ gbogbo ẹ̀ nísìn gba sàdáàkì sàdáàkì méje lòun nìkan gbà láyé ó sì bí ọmọ mẹ́rin ọ̀hún bàbá kọ̀ọ̀kan ni àmọ́ àwọn mẹ́ta yòókù kò bí máa ń bẹ̀ tó ikú ń bẹ padà bóyá sàdáàkì tí wọ́n ń gbà òun ni wọ́n ń wù ní kọ́kọ́lẹ̀ ní o bóyá kádàrá Ọlọ́run náà ni àrí bẹ́ẹ̀ a sì rẹ́ni ọjà sí wípé ẹlẹ́ẹ̀kejì ni ó tó dúró ààrẹ ni ó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta ni ó tó dúró yóò tó dalẹ́ mẹ́ àwa rẹ̀ ni tọ́já sí pé àti kínní àti kejì àti kẹta kò tiẹ̀ ní nǹkan kan rí rárá a sì rẹ́ni tí wọ́n ń gbé tí wọ́n kàn ń jàn tí wọ́n ń lù bí àwọn kínní olù tí wọ́n fi lu aṣọ ńjọ́ òun ni
ó ti bá wọn kó lódùrọ àwọn tán máa lu aṣọ òfin jọ̀hún wọn kó lódùrọ bẹ́lẹ̀ yìí bá dé àlù bítọ̀ wọn dé àlù bítọ̀ ọ̀gbọ́ ogun wọn ń ṣe ń blálà tòun ti bẹ́ẹ̀ náà kọ̀ padà kò rí ilé ọkọ̀ kan jòkó wọn ò péjọ lérí ẹ̀kún wípé aṣẹ̀yídí tún ṣẹ̀yídí náà akọ̀bílí tún kọ̀bí aràlí tún so ń bẹ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń lọ pẹ̀lú kádàrá òun lọ fà á tẹ́ bá lọ wo àyà fankihu ma taba lakum minan nisa àyà ni amúrù wujubi kọ́ amúrù ìbáhí òun ni amúrù ìbáhá túláàsì kọ́ pé ọlọ́run ní ẹ̀fẹ́ tó bá wù yín nínú ìyàwó màṣínà ẹ̀fẹ́ méjì fàtòláṣà ẹ̀fẹ́ mẹ́ta kìí ṣe dandan mo fi sọ máa sọ nú ọ̀rọ̀ mi pé fífẹ́ ìyàwó kìí ṣe ọ̀ranyàn súnà ni ọgbọ́ wala yu'aqqabu ala tarki zunna innama yu'aqqabu ala tarki al-fard ọgbọ́ ìyàwó fífẹ́ lílọ́kọ kìí ṣe ọ̀ranyàn kódà ó tún ní n tó dé béèyàn ọba tún lágbára rẹ̀ kọ́ máa sọ́dọ̀ ọ̀ranyàn lílẹ̀ lérí tí ó sì lágbára tó dúpọ̀ àwọn ṣàráyì tí tó de kí a fẹ́ ìyàwó kí ọkọ àti ìyàwó fẹ́ra wọn àwọn ṣùrùtù tó de pọ̀ àìran àwọn kan ń bẹ tí ò gbọdọ̀ fẹ́ ìyàwó ṣé lọ́kùnrin àbí lóbìnrin ìran àwọn kan ń bẹ tí pẹ̀lú ògbó ọlọ́run náà hálùkọ̀ tá a bá ṣe níjọ mo fẹ́ ká wọnú kinní yìí á wọnú rẹ̀ dípù díẹ̀ insha Allah àmọ́ kákọ́ lè mà wípé fífẹ́ ìyàwó kìí sọ̀ranyàn súnà ni àmọ́ súnà mọ̀ á kádà ni súnà tó dáa iná ni kéèyàn fẹ́ ìyàwó ànábì àdìsí kan wípé man tazawwaja faqad aharaza nisfa dinihi fa alayhi bin nisfi adhani ó ti wá nisfu dini ni lóòótọ́ àmọ́ kìí sòun gangan ní nafsudin ọgbọ́ òun gangan kọ́ nafsudin so béèyàn bá fẹ́ fẹ́yàwó irú àwọn ọ̀ràn wo ni wọ́n lè fẹ́yàwó irú àwọn wo ni ò lè fẹ́yàwó ṣé gbogbo àwọn tó ń fẹ́yàwó lóde òní tán níyàwó ńlé ṣé gbogbo wọn ni wọ́n fẹ́yàwó tọ́rẹ́ lómi wọn fẹ́yàwó ẹgbẹ́ bá dàlù kìyàmà nísìnyí yóò sì jìyà ìyàwó tó fẹ́ràn yóò sì kó jìyà obìnrin mi ọlọkọ bá dàlù kìyàmà yóò jìyà ọkọ tó fẹ́ràn yóò sì kó jìyà èyí wọn nínú halkọ tí ń bọ̀ pẹ̀lú ògbó Ọlọ́run àfààyè ilẹ̀ fún díẹ̀ láti tírìtì àárín yẹn náà èyí wọn jẹ́ kan èyí fún ẹni tó béèrè ni wípé béèyàn ọba fẹ́yàwó kò ní nǹkan kan ṣe bí ó sì lọ́kọ kò ní nǹkan kan ṣe àmọ́ kó ṣọ́ra kó má ṣe ìranù tó bá lè mú ara rẹ̀ lọ́wọ́ dáadáa tó sì pèsè wípé mo múra mi lọ́wọ́ ẹlòmíì lọ́kọ ọkọ rẹ̀ kú kò tí ì tó wọ menopause ó sì dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run wípé ọkùnrin kankan ò ní gorí òun mọ́ tó wọn fi lè bá Ọlọ́run mo rí ẹni tó ṣe lónìí báyìí tọ́já sí wípé ọkọ rẹ̀ ti kú nísinsìnyí 26 years ó sì wà ní age of 38 years tọkọ rẹ̀ fi kú títí dòní nísìn ọlọ́kọ kan mọ́ ọkùnrin kan ò sì gérí ẹ̀ èmi rí ti ń bẹ ti sín báyìí irú ẹni tí ń sọ yìí bọ́ bá tọrọ nǹkan fún ọ máa retí ẹjọ́ kẹta síjọ́ kẹrin nítorí pé aládùúà ni so èyí irú àwọn yìí ẹni ẹ̀sà làwọn yìí náà o Ọlọ́run sà wọn lẹ́sà ní àrùn ọkọ̀ wọ́pọ̀ ogun èèyàn kọ́ ẹ̀sà ni so èyí ò jẹ́ kan náà àwa èèyàn mo fẹ́ sáré sọ̀rọ̀ kékeré kan ridwan nasi gayatum la tudrak ridwan nas káwọn èèyàn yọ́nú sí ń tọ́ bá ṣe kí gbogbo ayọ́ máa fẹ́ ọ káwọn èèyàn máa yọ́nú sí ọ gayatun la tudrak òrèrè kan ní téèyàn ò lè débẹ̀ kò sí bó ti lè ṣiṣẹ́ tó ṣiṣẹ́ débi kí gbogbo ayọ́ máa nífẹ̀ẹ́ rẹ béèyàn lo ẹgbẹ̀rún mọ̀híbà tó lo ẹgbẹ̀rún ẹ̀yọ́nú ọ̀gbọ́ tó lo gbogbo tó bá wù ó lè lò láyé sára pé káyọ́ máa fẹ́ ọ ọ̀gbọ́ ó lè kó gbogbo kò sẹ́ni ó lè kó 50%. gbogbo ayé ò lè fi ọtán. a lè kó 50 o lè kó 30 o lè kó 40 inú ìfẹ́ àwọn èèyàn tí wọ́n ní sí ọ
inú 40 tó kóhun 20 ni ó jẹ́ pure 20 ó jẹ́ hubbun lil ajil ìfẹ́ torí òun ni 20 ìfẹ́ tọlọ́hun gan òun ni 20 nínú 40% téèyàn bá kú kò wá sí bó ti fẹ́ ṣe tó tẹ́ ayé lọ́rùn lọ́lẹ̀ mà bẹ́ẹ̀ wọ́n bá lọ́wọ́ fẹ́ satisfy àwọn ayé ó lè satisfy wọn bọ́ bá ń ké àwọn èèyàn wọ́n fẹ́ satisfy àwọn èèyàn ọfẹ́ lè yọ ojú rẹ fún èèyàn torí kó lè satisfy wọn kò sí tí èèyàn béèrè tó ní sí bí èèyàn bá béèrè nǹkan ní ní gbọ́dọ̀ sọ pé ní mo fẹ́ satisfy wọn kó lè máa ròyìn mi ipe èèyàn dáadáa ni mí ọgbọ́ kò sí bó ti lè ṣe é tó náà wọ́n bá yẹ pé ìfẹ́ satisfy èèyàn ló bá pa èèyàn ló bá mú ọkú ebi sàárè rẹ náà ni wọ́n ti tún sọ tí ọ̀dà nípa rẹ̀ àwọn tó ń ṣe fún gẹ́gẹ́ tó ń forí ṣe fún tó ń fọrùn ṣe fún ẹni tó lè fi satisfy àwọn èèyàn tó fi ní pọ́blẹ́mù pẹ̀lú wọn òun ni kọ́ lọ lè mà wípé kádàrá rẹ ògo tó ń lò àti ń tó gbé wáyé àti jẹ́ èèyàn rẹ bọ́lọ̀ ń bá fún ọ lọ́pọ̀túnítì tó ọmọ bí ó wà lára rẹ kó o sì yọ kù lára rẹ kó o gbé fún wọn kó wọ́n máa lò ó èyí wọn ló fi satisfy wọn àyíbẹ̀kọ́ o tún wá lè satisfy wọn bẹ̀ nìyà bọ́ ọba tún wá gbé gbogbo ògo ayé rẹ tó fẹ́ lò àti jẹ́ èèyàn rẹ wípé nígbà káwọn èèyàn máa wá wípé èmi nìkan ní ń dájẹ́ ọ̀dà gbogbo ògo mi ní ẹgbẹ́ máa lò ó wọ́n gba ògo wọn lò lóòótọ́ níjọ́ ọba tún wá kú wọn tún wá bú ọ wípé agọ̀lọ́pàá èmi àyín náà kẹwàá tí bọ́ gbogbo òjé èèyàn rẹ̀ tí fún wa bó wọn ọba wa gọ̀ ni àwa gbéjé èèyàn rẹ̀ àti fún yàn ọ̀nà wo lọ fẹ́ gbà tó fi tẹ́ ayé lọ́rùn ṣé wọn bá tọ́ bá ṣe ọ̀gbọ́ ṣé ìwọ̀n bá tọ́ bá ṣe tí lọ́lẹ̀ mà wípé 99 good ọ̀gbọ́ dáadáa 99 a plus 1 bad pẹ̀lú àìdá ẹyọ kan is equal to 100 bad àìdá 100 náà ló jà sí. ọ̀gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn Kìí. lọ́dọ̀ àwọn ẹ̀dá tọ́lọ́ ń dá 99 good plus 1 bad is equal to 100 bad. tó o bá dáa fún 364 days tó wá kọjọ́ kan tó wá ṣe tó kù díẹ̀ ká tó fún wọn. gbogbo ohun tó ti ń bá bọ̀ wá tó da àwọn kò da lọ́dọ̀ àwọn èèyàn mọ́ ìjọ tó o bá ń sorí fáwọn èèyàn tó ń ṣe dáadáa fún wọn tó bá dijọ́ tán bá béèrè lọ́wọ́ rẹ lọ́jọ́ kan tó o bá ti ní mà pé ọjọ́ òun ni gbogbo ohun tó ń ti ń ṣe bọ̀ wá bàjẹ́ mọ́ lọ́wọ́ lọ́dọ̀ èèyàn àmọ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fi ju àwa lọ́nu rìn tí èjò yẹn lọ́nu rìn lọ́dọ̀ tọ́lọ́run 99 bad àìdá 99 plus 1 good àti dídá ẹyọ kan is equal to 100 good. lọ́dọ̀ ọlọ́run dáadáa 100 ni. lọ́dọ̀ ọlọ́run láàrin wa àtọlọ́run kọ́ mọ́ da fún 364 days. bẹ́ẹ̀ ni kọ́ wá dáńjọ́ kan gbogbo 364 days sí ni dáadáa ọjọ́ kan tó ṣe nínú bonanza tọ́lọ́run fáwa àwìyàn tó fi mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ wa ju báwa ti nífẹ̀ẹ́ ara wa lọ. bọ́ bá ṣe àìdá 99 fọlọ́run tọ́ wá ku ẹyọ kan tí èèpọ́gọ́rùn-ún láì pé dáadáa ni ọlọ́run lẹ́yìn màláíkà ẹ fi ẹyọ kan ẹ kílíà gbogbo 99 tó ṣe fún mi tí ọ̀dà òun ní bẹnu àyà wípé innal hasanati yusehibuna sayyiati dhalika dhikra lidhakiri. innal hasanati tó bá ṣe dáadáa yudhibuna sayyiati apá gbogbo àìdá tó ṣe rẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa máa pa àìdá rẹ́ àmọ́ lọ́dọ̀ àwọn èèyàn dáadáa ò lè pa àìdá rẹ́ o àìdá ni ó tún pa dáadáa rẹ́ nígbà ọba ti wá máa bẹ̀ kí ló ń dààmú ara rẹ̀ sí ó lè tí àwọn èèyàn lọ́rùn dédé ń tọ́ ọba lè ṣe náà ni ó ṣe fún wa ọgbọ́ dédé ń tọ́ ọba lè ṣe náà ni kò ṣe fún wa ọlọ́run ní kọ́ wá bó ti tẹ́ lọ́rùn àmọ́ pọ̀ téèyàn lọ́rùn àwọn tó ń ṣe dáadáa fún àwọn náà ni wọ́n kọ́ ṣe yẹ̀yẹ́ rẹ̀ ńjọ́ tó bá tán lọ́wọ́ rẹ̀ ẹwà àwọn tí ń náwó lánàá yà fún tán náwó fáwọn èèyàn ẹlòmíà máa háwó fáwọn èèyàn oní 50 oní nkankan níjọ́ tí ọ̀dà fún ọmọ ẹrẹ́ nìkan kó béèrè ẹ̀ wọn à ní béèrè ẹ̀ ọ̀gbọ́ ìmọ̀ ọkọrin tó ń dà fún ọ wípé ń pé ẹ jẹ́ ká sọ fọ́jọ́ gbogbo
ọjọ́ gbogbo bí ọdún kọ́rọ̀ra máa sọdún tòró jojúmọ́ kọ́ lọ́dún ọ̀dá owó máa ń dólókun o owó tà ń ná gẹ́gẹ́ bíi pépà yìí wọ́n ló lè di lọ́la kó padà sáfẹ́rẹ́ o gbogbo àwọn tí wọ́n ń jẹ àǹfààní lára rẹ̀ náà máa kọ́kọ́ bú ẹ o wọ́n ní ṣèbá ti sọ fún pé kọ́ra alẹ̀ kó kọ́lé o ṣèbá ti sọ fún pé kó ní investment o ṣùgbọ́n iBoutique ní ọmọ wọ̀ lọ ra sọ gbogbo eatery ní ọmọ wọ̀ lọ jẹun wọ́n lábà fi sílẹ̀ kó mu gàrí díẹ̀ kàkà káwa sọ́fà àwọn máa jẹ̀gbádùn lọ kí ni ìtumọ̀ ẹ̀kọ́ sí ó ní aṣọ fọ́jọ́ gbogbo bí ọdún kọ́rọ̀ra máa sọdún torí gbogbo ọjọ́ kọ́ lọ́dún ọ̀dá owó ó máa ń dólókun o níjọ́ mú kan bẹ tí ó dá mọ́yàn lọ́wọ́ tí ò ní sí tólókun náà búrókì owó tó ń ná gẹ́gẹ́ bí pépà yẹn owó tó ń ná fáwọn èèyàn ó ló lè dijọ́ kan kó padà sáfẹ́rẹ́ gbogbo àwọn tí wọ́n ń jẹ àǹfààní lára rẹ̀ náà máa kọ́kọ́ bú ẹ o àwọn tí wọ́n jàǹfààní lára rẹ̀ tó ń ra mọ́tò fún tó ń fún lówó tó ń gbé wọn lọ ètò ilé jẹun tó ń gbé wọn lọ bùtíìkì tó ń ṣe shopping fún wa gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ń kóra yín kí tó ń fún wa lówó tó ń ṣe dáadáa fún wa ni. àwọn wọn akọ bú ẹ wípé ṣèbá ti sọ fún pé kọ́ra alẹ̀ kọ́kọ́ lé wọn ò sọ fún o níjọ́ tí ń náwó fún wa o wọn ò wí nǹkan kan o ọjọ́ ń jayé kí ni ṣèbá ti sọ fún pé kó ní investment o wọ́n náà ní investment gbogbo ẹ̀ ni wọ́n láwọn sọ fún wọn sì wí nǹkan kan wọ́n ní iBoutique ní ọmọ àwọn ọlọ́ra sọ ṣé báwọn náà ní ń lè ra sọ fún iBoutique gbogbo eatery ní ọmọ àwọn lọ jẹun eatery tán kó lọ tí ń lè jẹun wọ́n tún wá fi eatery wọ́n tún fi bù wọ́n ní ẹ̀bá fi sílẹ̀ kó mu gàrí díẹ̀ èyí ń túmọ̀ wípé kàkà tí wọ́n fi sànù rẹ̀ wípé àwọn náà jẹ́bẹ̀ wọn ò ní ṣe o kàkà káwa sọ́fà àwọn máa jẹ̀gbádùn lọ ọgbọ́ so bí ayé ti rí nù ní má kọ́ tẹ́ nìkan lọ́rùn o wọ́n bá lọ tẹ́ èèyàn lọ́rùn ọ̀pára rẹ̀ ò sì ní tẹ́ wọn lọ́rùn. lè jẹ́ ayé lọ́rùn o. èyí ò jẹ́ kan kọ́ sí mi ẹlẹ́ẹ̀kejì ìran èèyàn méjì kan ń bẹ èèyàn gbọ́dọ̀ ṣe gàlégàlé níwájú wọn o. má gara sí wọn. má gara sí èèyàn méjì wọ́n bá gara sí èèyàn méjì èèyàn kábùkù. ta ni. yóò dà fún ọ. alákọ̀ọ́kọ́ ẹni tó gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú ẹnjọ́ tó bá pàdé ẹ̀ ṣọ́ra fún èèyàn méjì kéèyàn méjì ọ ṣọ́ra fẹ́yàn méjì. mọ wù ú séèyàn méjì má gara sí wọn. lèyà sáré isnan minali isnayin. kéèyàn méjì ó ṣọ́ra ń bi nǹkan méjì. èèyàn méjì ọ ṣọ́ra fún nǹkan méjì kó yìí ṣọ́ra fẹ́yàn méjì. èèyàn alákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ ṣọ́ra òun ló lówó tó bá lówó. ẹ sọ fún olówó tó lówó ẹni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tálíkà tó yáyọ kan o. Mashallah tálíkà tọ́lọ́hún tó. ṣé Abdul Hakim. tó ní ayọ̀ kan kó lówó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ sọ fún olówó ẹni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tálíkà ni àmọ́ láyọ̀ ọkàn kìí sọ wọ́n bíà ẹni kó lówó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọkàn ńlẹ̀ o. Mashallah. yọ lálẹ́ ẹni pé kò ní dáa fún ọ kò ní dáa fún owó rẹ ọlọ́run yọ yà lùbáríkà bílíọ̀nù àbí kí ló pera rẹ wọ́n wá lè rẹ wá jẹun ni ọlọ́run ò sì níra mi dọ́dọ̀ ẹ láyé. Mashallah. ọlọ́run ti tó èmi ọ̀wé rí ibú tẹ́yìn wá òun kì í tálíkà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọmọ abẹ́lẹ́nu tálíkà tó bá ní ayọ̀ ọkàn àti kan olówó ńlẹ̀ òní nílà èyí tí ọba yáyọ̀ ọkàn ni ọmọ ṣe kúbẹ́kúbẹ́ fún olówó ọmọ tẹ̀mọ́lẹ̀ nítorí ní tí ó gbà lọ́wọ́ ẹ̀ kí tálíkà àkí olówó ṣọ́ra fún tálíkà tó ní ayọ̀ ọkàn. tálíkà tọ́lọ́run ti tó. tálíkà tọ́lọ́run tó. ẹlẹ́ẹ̀kejì gbogbo wọn ní kú wà ìwọ alágbára tọ́lọ́ lágbára tágbára sì ń bẹ lọ́wọ́ rẹ lóòótọ́ táyé sì mà pé ń bẹ tí kò wá máa bẹ̀rù ẹ pẹ̀lú agbára ẹ sọ fálágbára ọ̀hún ẹni ó ṣọ́ra fún ọ̀lẹ tó fẹ́ kú. ẹ gbọ́. ẹni retí ẹni tí ó pa á. bẹ́ẹ̀ ni. ìwọ tó lágbára ti pa yẹn. ẹni kálágbára ó ṣọ́ra lọ́wọ́ ẹni tí ń retí ẹni tí ó pa o. be careful. be careful. sọ fálágbára ọ̀hún bẹ́ẹ̀. ẹ bá ń sọ fálágbára ẹni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tí ó lágbára ó sì fẹ́ kú ìwọ̀n àwọn ẹni tí ó fi kọ́ lọ́rùn. Hayyakumullah. ọgbọ́ bọ́ ọba ń halẹ̀ ẹ pa ọ́ níjọ́ tó ọba kan ẹni tóun náà fẹ́ kú yóò ní kò ní dáa fún yín tẹ́ ẹ bá pa òun ọlọ́run ó yọ àlùbáríkà yín bẹ́ẹ̀ bá pa òun nísìnyí bóun bá yẹ dọ̀la ẹ ṣe àgbákò wọ́n bá tún wá dọ̀la yóò tún wá bọ̀ nílé pé kò ní dáa fún ọ ebó ọlọ́pàá mi lánàá bọ́ ọba pa ọ̀sàgbákò
bọ́ọ̀ bá rí pa ọ sàgbákò La ilaha illallah. ìran èèyàn méjì tó gbọdọ̀ sọ́ra fún èèyàn méjì nù ni o èèyàn méjì wọn ò sí halẹ̀ mọ́ Tálíkà tọ́lọ́hun tó tọ́lọ̀ olówó ń bẹ̀rù ẹ̀, kó olówó bẹ̀rù ẹ o alágbára ó bẹ̀rù ẹni tó fẹ́ kú ẹni ẹni tí ń wá kú fún rẹ̀ tó fẹ́ kú gan Mashallah. Akramakumullah. gọ́ọ̀sìm Àgbọ̀yé bàbá bó ti rí nù. ó di ibùsà. ebi ńlẹ̀ yìí ni sí Ádámù ti sọ tí bàbá ní ìwẹ́ni tí ó pa mí kí n rẹ́ni fi kọ́ lọ́rùn toró tó gẹ́ nílọrin wọn ti sọ ẹnìkan ẹnkálukú ya kúnná kàlílé níjọ bàbá wálẹ̀ yìí bàbá ní ìwẹ́ni tí ó pa mí kí n rẹ́ni fi kọ́ lọ́rùn toró tó gẹ́ báyìí kí n tó lọ kí n rẹ́ni kan fi kú mi kọ́ lọ́rùn kó wáyà kúnná kàlílé pé ọ̀gbọ́n àgbọ̀dọ̀ sáfájì Ádámù ẹni nígbà tí gbogbo nǹkan le La ilaha illallah. pé ajé Ádámù yẹn ti sáyìn fọ́lọ́run ẹni ó bá ti sáyìn fọ́lọ́run ṣòro bájà ọ̀ságbára tó wù ú lè ní ó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn torí wípé yọ gba ọ létí kọ́dà bí ó kù Oníbẹ̀rù bú. kò ní bẹ̀rù ẹ̀ so kọ́lọ̀ nǹkan wọlé ànábì Muhammad Sallallahu alaihi wasallam. ogun tọ́lọ̀ ń bá ṣe fún wa ọlọ́run má jẹ́ ogun wa táyé kọlu ọlọ́run Àmín. albarkola Muhammad rasulullah Àmín. Sallallahu ọlá sallallahu alayhi wa sallam Sallallahu alaihi wasallam. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Kùránì ti dà Alif tọ̀ Lam Mim Ra. Tilka ayatul kitab. والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون. وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون. وإن تعجب فعجب قولهم أإذا كنا ترابا أإنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون. ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه
إنما أنت منذر ولكل قوم هاد الله الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار وكل شيء عنده بمقدار صدق الله العظيم. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ayin Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Olúwa ọba mi ń tẹ̀síwájú nínú Súratu Ráàdì. Súratu Ráàdì, màláìkà kan ní ń jẹ́ Ráàdù. Màláìkà kan ní ń jẹ́ rẹ̀. Nínú àwọn màláìkà Ọlọ́run, màláìkà àwọn ní ń jẹ́ Ar-Ra'd. Ọgbọ́. Ráàdì, àrákẹ́ pè, màláìkà Ọlọ́run ni. Màláìkà yìí ohun igbe tó bá ké, sọ́ọ̀tù rẹ̀ tẹ̀sìbíhù ni wọ́n pè. Ọgbọ́. Òun ni pé yusabbihu Ra'du bihamdihi. Ra'du, màláìkà Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. Tóun bá bẹ́ẹ̀ ṣe tẹ̀sìbíhù Ọlọ́run, tó bá bẹ́ẹ̀ pe Ọlọ́run, ohun rẹ̀ lèyí táwa ń gbọ́ tá ń pè lára. Torí àràádù ni àrá, èdè Lárúbáwá ni àràád, òun ni àrá, àràád. Wọ́n wá yọ dáàlì kú mẹ́, ó wá di àrá. Ó ti àrá. Ngbọ̀ ya kẹsùrátù isti'mal, wọ́n tún yọ àyín kú mẹ́, ó wá di àrá. Àràád ni àrá. Màláìkà Ọlọ́run ní ń jẹ́ Ráàdù. Ohun tí ń fọ̀ jáde igbe tí ń kéènì. Òun ni tẹ̀sìbíhù tí ẹ̀ lèyí tí ìjọ tí ọ bá ṣe tẹ̀sìbíhù tọ́lọ́run bá fẹ́ báyàn wí, àbọ́fẹ́ bábì kan wí, àbọ́fẹ́ bẹ́nìkan wí. Òun lọ́lọ́run máa rán wípé ìwọ lóhun rẹ̀ hùn. Ohun tó fi kì mí kí lágbájọ́ parẹ́. Òun ni Ráàdì. Akọ́dí máa pé màláìkà níjẹ́ bẹ̀. Súratu Ráàdù náà làwa fẹ́ sọ yìí. Alif. Lam. Ra. Mim. Tilka ayatul kitabi. Walladhi unzila ilayka min rabbikal haqq. Walakinna akthara an-nasi la yu'minun. Alif Lam Mim. Ọlọ́run ní èmi Ọlọ́run. Èmi náà ni Allahu. Mo wá fi Al-Qur'ani rán màláìkà Jìbìrìlù, láàmù rẹ̀ nù ni. Màláìkà náà wá ń jíṣẹ́ fún Muhammadu. Èmi ọba tí ń jẹ́ Allahu, tí mo fa Al-Qur'ani rán Jìbìrìlù. Tó wá fi jíṣẹ́ fún wa Muhammad, mo fẹ́ bá ọ sọ̀rọ̀. Tilka ayatul kitab. Tilka ayatul kitabi. Tilka. Èyí ń ní kéye pé tilka ayatul kitabi Al-Qur'ani kọ́ ló ní tilka. Tilka. Àwọn tírà tó ṣáájú àtàwúrá. Tilka. Tírà tó ṣáájú Injila. Tilka. Tírà tó ṣáájú Sabura. Tilka. Àti Suhufu Ibrahima tó ṣáájú. Gbogbo àwọn tírà wọ̀nyẹn ayatul kitab. Àmì tírà èmi Ọlọ́run ni èmi mọ rán gbogbo wọn. Wọ́n sì ti lò ó tí wọ́n ti wáyé. Walladhi unzila ilayka min rabbikal haqq. Walladhi unzila ilayka min rabbika. Èyí tá a wá sọ fún rẹ̀ ànábì náà. Wal haqqu. Al-haqqu ni. Ó lè máa jẹ́ làbárí gbogbo láti ibi tílíkà. Ayatul kitabi. Walladhi unzila ilayka min rabbika. Kí gbogbo ẹ̀ máa jẹ́ múbútàdà. Kí al-haqqu ó máa jẹ́ làbárí múbútàdà. Bàbá sì wọ́, ó lè gbé kọ́ sọ wáwù ní. Kọ́ jẹ́ bìdáyà gílẹ̀ máa pè. Istinavia. Tí ó wá já sí wípé Ọlọ́run ti sọ̀rọ̀ tílíkà ayatul kitab. Àwọn èyí tó ṣáájú àwọn àmì mi ni àmọ́ o
walladhi unzila ilayka min rabbika ọ̀rẹ́ yìí tí mo wá sọ fún ọ látọ̀dọ̀ èmi Ọlọ́run yìí huwa al-haqqu òdodo nu wọ́n bá wù ọ́ lè sọ haqqu wọn máa gbogbo ohun tí ń bọ̀ wọ́n bá wù ọ́ lè já àmọ́ kò só máa ń lọ́dà torí pé àwọn tọ̀hún náà haqqu ni àwọn náà. walakinna akisara an-nasi la an-nasi la yu'minuna àwọn ọ̀pọ̀ èèyàn wọn ò ní gba ọ̀rọ̀ tẹ́mi Ọlọ́run fẹ́ sọ ẹ̀wọ̀n nǹkan ọba tó fẹ́ sọ̀rọ̀ fànábì ó ti wá sọ fún wípé wọ́n bá jíṣẹ́ fún àwọn ọ̀pọ̀ wọn ò ní gbà sàrà an-nasi la yu'minuna ọ̀pọ̀ wọn ò ní gbà àmásàjẹ́ ń sọ fún innama ala rasulil balagul mubin wọ́n bá fi jíṣẹ́ fún wọn pé ní tí mo wí rè. Allahu alladhi rafa'a as-samawati bighayri amadin tarawnaha. Allahu Ọlọ́run ọba tí ń jẹ́ Allahu náà ọba tá a pè tí gbogbo ẹnu wa àfi ká yíya gbogbo ẹnu tán. Allah ayé àtàn ni ọba àpèkúnnu ọba àbùkúnkẹ́ ọba tá a gbọ́dọ̀ fi abẹ́ ahọ́n pè ọgbọ́ a gbọ́dọ̀ fi rí ètè pè a gbọ́dọ̀ fògórí ahọ́n pè àti ahọ́n àtètè òkè àti ìsàlẹ̀ àti páríkẹ́ bíyà àti páríkẹ́ ẹ̀yà àti kásán ẹ̀yà yín àti kásán ẹ̀yà yín là fi pè Ọlọ́run pé Allah Ọlọ́run ní èmi Ọlọ́run nù ní ọba tó jẹ́ pé rafa as-samawati mo gbé sámà dúró bighayri amadin tarawnaha rafa as-samawati bighayri amadin tarawnaha ẹ gbọ́ rafa as-samawati àwọn èèyàn àtúpé Ọlọ́run gbé sámà dúró kò lóko ntọ́lọ́run sọ kàn sámà lóko ó ní pílà. Masha Allah. Sámà tẹ́ ń wò yìí ó ní pílà kí ni mo ló ṣe. Ó ní pílà. Ọlọ́run náà lọ sọ pé ó ní pílà níbi àyà yìí ló ti mà pé sámà ní pílà rafa as-samawati Ọlọ́run ní mo gbé sámà yẹn dúró mo gbé e ga bighayri amadin tarawnaha bighayri amadin tarawnaha kìí ṣe òpó tẹ́ẹ̀rí ni mo fi gbé e dúró kìí ṣe òpó tẹ́ẹ̀lé fojú kàn ó lópó àmọ́ kìí ṣe amadun tarawnaha kìí ṣe òpó tẹ́ẹ̀lé rí. Masha Allah. ọgbọ́n amadu kí àwọn òpó jámúrù ní amadu àmúdù òun ni mufrad díẹ̀ amadun àbí umudun ọgbọ́n jámúrù nù ni tọ́ba wá dé ìmáàdù jámúrù lè jámúrù yìí kẹ́ ẹ pè torí jámúrù náà tún máa ní jámúrù muntahal jumu òun náà tún bẹ muntahal jumu ń bẹ ló ń pín jámà yìí parí sí ẹ lè bá jámúrù lẹ́yìn ẹ̀ mọ́ ọgbọ́ àmọ́ amadu àwọn òpó iná ní ń jẹ́ bẹ́ẹ̀ àmúdátù lòpó kan alẹ́ amadu awilẹ̀ òmùdù èyí tó bá wù nínú méjèèjì àmàjẹjámù ẹ̀ Ọlọ́run wá ní mo gbé sámà yẹn dúró bighayri amadin tarawnaha kése rú òpó tẹ́ẹ̀rí tẹ́ fojú rí ni mèsè pílà sámà alàlárìṣẹ́ thumma stawa alàlárìṣẹ́ nígbà mo wá gbé sámà dúró tán thumma stawa alàlárìṣẹ́ mo ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ istawa alàlárìṣẹ́ mo balance lérí àga ọlá ìtumọ̀ rẹ̀ ni pé la ahadun min khalqillah yastawi ala mulkihi wa arshihi siwa rabbul alamin. Lẹ́yìn Ọlọ́run ni lè jókòó confidently lórí àga ọlá. Kò sí ohun tọ̀hún tó lè jókòó lórí àga ọlá. Gbogbo àwọn lọ́balọ́ba ayé àtàwọn gómìnà ayé àtàwọn ọlọ́lá ayé tí wọ́n á jókòó lórí àga ọ́fíìsì wọn ìjọ tí wọ́n ti jókòó làga àwọn tí ń ka ọjọ́ tí wọ́n dìde lórí àwọn. Àga wọn máa ka ọjọ́ tí ó dìde lórí ẹ̀.
bí bá ti ń pẹ́ púpọ̀ jù lérí àga ni tí ó fẹ́ dìde má Kọ́sìm tí ó fẹ́ dìde má àga ó sì hàn lè mà kò ní lè wárí àga má wọ́n á ní wọ́n ń bẹ ńlé La ilaha illallah. wọ́n ò ní lè rìn mọ́ wọ́n á lọ fẹ́ rárá díẹ̀ níjọ́ tá àga bá fẹ́ sọ lánàá gbogbo jòkó lérí àga pátá ní dìde kú òun bẹ̀ lọ lè bọ́ sérí ibùsùn tágọ̀ wà lófo tí ò ní jẹ́ni tí ó jòkó ń bẹ̀ àlẹ́ ara sí ọlọ́run kọ̀ wà lófo rí ní ọlọ́run ti dá tọrọ bá tó ní òkú lérí àgẹ̀ ọlọ́run fi gbà kulla yawmin huwa fi sha'ni gbogbo ògbà ní bẹ lérí àga rẹ̀ tí ń ṣiṣẹ́ rẹ̀ lọ òun ò ní sinmi kò sì ní sùn tẹ́lẹ̀ kò sì ní dìde ibi ọwà òun náà ni ọwà ọgbọ́ Ayakumullah. ibi ọwà torí kò ní sùn ọlọ́run ò sì ní dìde àlẹ́àrà sí yẹn ìstìwá rẹ̀ Imam Maliki wọ́n bí pé kayfa istiwa'u Allah báwo lọ́lọ́run ti ṣe mo ti wà lérí ọlá rẹ̀ gan bóò ló ṣe ń bẹ ó ní al-istiwa'u ma'lumun ó ní gbogbo alamọ̀ntán pè ní istiwa kéyàn ojú kọ́kọ́ balance wal kayfiyatu majhula aw kayfiyatuhu majhula àmọ́ bọ́lọ́run ti jókòó tiẹ̀ kò sẹ́ni ó lè sọ wasu'alu anha bid'a káwa máa béèrè bó ti béèrè yìí nítorí bó lọ́lọ́run ti jókòó tí ń sọ láàrẹ̀ ó ní ohun àdádálẹ̀ tẹ́nìkan ò béèrè ṣáájú rí ni ẹnìkan ò ti gbọ́dọ̀ béèrè kọ́ mákàbù wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar àmọ́ ó ń bẹ lérí àlẹ́ ara sí ẹ̀ ìgbà tó wá ń bẹ níbẹ̀ yudabiru al-amra àbí wa sakhara samsa wal qamara ọwá ṣe àṣàmùs oòrùn ọ̀sẹ̀rùn fún wa wà líkọ̀ mara ọwá ṣe òṣùpárọ̀ fún wa kullun yajri li ajalin musamma kullun àti oòrùn náà kullun àtòṣùpá yajri li ajalin musamma ìkíní kejì wọ́n máa gbàṣẹ fúnra wọn wọ́n máa lọ bóòrùn bá lọ òṣùpá ó wà bóṣùpá bá lọ òòrùn ó wà òun ní bí ọjọ́ kóòrùn ó jáde kó wọlé padà bóṣùpá ó gbàṣẹ fún ní bí ọjọ́ kó máa wá jáde bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́sẹ̀ kan ní bí ọ̀sẹ̀ òun lọ́sẹ̀ mẹ́rin ní bí oṣù lóṣù méjìlá ní bí ọdún bí ó ti máa wá lọ nù ní wọ́n máa gbàṣẹ fúnra wọn àlẹ́ àjàlẹ̀ mùsàmẹ́ bí ó ti máa wá lọ́run títí di ọjọ́ tọ́lọ́run ọkà ayé ńlẹ̀ tí ó ní kí ìwọ oòrùn iṣẹ́ rẹ tó ìwọ òṣùpá àwọn náà gbọ́dọ̀ jáde ẹ wọlé ẹ tún jáde mọ́. yudabiru al-amra òun ní ṣètò ọ̀rọ̀ ẹ̀dá òun lè dá ọ̀rọ̀ tó fúnra rẹ̀ fọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọlọ́run kọ́ bá tó òun ní alimudabiru òun ní dàbára ọ̀rọ̀ bó ti fẹ́ omi tó dojúrú tẹ́ ń rò pé dojúrú ọ̀dọ̀ tí yín ló dojúrú ó tó lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn. èyí tẹ́yìn ń bọ̀ kàn sí pé ayé lágbájá yìí máa da o ẹ̀yin lẹ́ ń wo pọ́ da lọ́dọ̀ tọ̀dọ̀ ọlọ́run lọ́hùn aburú lọ́lọ́run gbélé lọ́wọ́ tẹ̀ ń wo ni. ọba tí ó já sí pé ó fi ṣe ìtánì ilẹ̀ ó fi àṣẹ ìtánì ilẹ̀ ẹni ọlọ́run bá fẹ́ bá wí lọ́dọ̀ rẹ̀ lọ́hùn òun ní ṣe ìtánì ọlọ́lẹ̀ bá. Orí sọ fún wípé àwọn tí mi ọlọ́run bá ní mo fẹ́ kẹ́ ò lè ráyè dọ́dọ̀ inna ibadi laysa laka alayhim sultan. Àmọ́ àwọn tí mi ọlọ́run gan fúnra mi ò bá fẹ́ wọn wọ́n bá ṣe wọ́ kó o ṣe wọ́n. Àwọn tí mo fẹ́ jẹ́ yín àti mo fẹ́ nà. Ṣètánì wá ń dá sọlá rẹ̀ láyé fún rẹ̀. Òun ní ṣètánì àsìkò tá a wà yìí ṣètánì lọ gba ìgboro. Òun ní sì ń lùlù fún kó wá tí kó wá ń jó yìí. Bàbá yín tún lù kan lọ́wọ́ báyìí táwọn èèyàn ń jó sí. Wọ́n tún jó kan lọ́wọ́ yìí. Wo challenge TikTok. Owó kí ló pè? Wo challenge. Tọ̀. Àti Sakira rí Danṣakiti. Òun ní tún lọ lọ́wọ́ yìí. Èmi títún gbọ́ yín kọ́ sí. TikTok ló wà wá. Gbogbo ẹ̀ lọ́kọ̀ ẹ̀kún ẹ̀mí ẹ̀ ṣe. Ṣètánì. Kéje mi ọ́. Ṣètánì ní lùlù fún kó wá tí kó wá ń jó. Ìlú bìtì àwọn èèyàn wá ń jó. Sì ní òhò. Òhò ọmọlúwàbí. Òhò ọmọlúwàbí ni wọ́n ń jó. Ṣètánì ní lùlù. Ṣètánì ló ní bìtì. Bẹ́ẹ̀ni. Àti Sakira Danṣakiti.
tọ̀ ó sì dosi o wàláì bó ti rí nàrà. tuntun nìyẹn o yóò dá bírò lẹ àmúra ẹwọ Ọlọ́run ṣe da ojú ayé rú ẹwọ Ọlọ́run ṣe fàyè lẹ fún ṣe ìtaní kó da ojú ayé rú bó ti wù. àní ń jẹ́ alẹ́ ẹ̀kọ́ ẹ̀jọ̀ àwọn àfa wọ́n sì ṣèfù ẹ̀. wọ́n ṣe fún ẹ̀ tó láti nígbà yẹn pé ṣètánì nílùú fún kó wá. FIP ó sì gbọ́ pé wá. kò sẹ́ni tá ṣe ìtaní ọ̀gbá okùn jánu rẹ̀ mú kọ́ máa fà á lọ bí ẹṣin. àbí kọ́lọ́run ó ṣàánú wa ṣèitán ó burú púpọ̀. kọ́dà ní òǹdè oníta wà yìí fáǹsì ṣèitán ó ju fáǹsì Ọlọ́run lọ. ṣèitán ní 80 fans 80%, Ọlọ́run sì ní 20 fans. ẹni tí ó bá já mi kọ́ já mi ń bẹ́ẹ̀ ni fáǹsì ṣèitán ju fáǹsì Ọlọ́run lọ. ibi ó ti já mi ìwọ náà wò tó o bá ń ṣe wáàsí lọ́wọ́ ó yẹ àwọn tí ó jókòó tì ọ́ ẹ jẹ́ káwọn kìnnì wọn dé wọ́n tún ní wàhálà tún dé ládùúgbò ìtìnà dé ládùúgbò ẹ̀yà àdúgbò ẹ̀ ní sinmi ẹ̀ ní sùn ẹ̀yà ará àdúgbò ó ń kálukọ́ wà bọ́ táwọn wà pé wọ́n wà wò dáadáa ẹ wà wo àwọn èèyàn bí ó ti lọ bìbà fọ́ọ̀mà kan ní pọ̀bù kan bá dé níṣẹ́ ìwòye owó tí wọ́n fi pè wọ́n fi 50 million pẹ̀lú mi 100 million pẹ̀lú mi wọ́n pe 150 pẹ̀lú mi kí ló wá fẹ́ wí tó bá dojú agbo yóò sọ̀rọ̀ gan ẹ̀ nígbọ́n tí yìí lẹ́ni ọmọ ọkẹ́ ṣe adé ọmọ dandan ẹ̀yọ́ ni. àwọn tí ẹbí àwọn tí wọ́n ń fowó wò tí wọ́n ń lè wò ẹni kí ni túmọ̀ tí ń wí wọn láwọn ọ̀gbọ́ àwọn sàn ń gbádùn rẹ̀ náà ni. yòdà bírù lè àmúra yóò sí ló lè háyà tí bílẹ̀ kọ́ irọ́ bíhìn yòdà bírù lè àmúra Ọlọ́run lémi Ọlọ́run máa change password ayé Ọlọ́run wa máa change password ayé yóò change ẹ̀ máa lọ́wọ́ nígbà ọba wù báwo ní sí change password rẹ̀ ayé àtọ́lọ́ ní òdìwú ní àṣẹjíbùlà fún ẹ pè mí dá lóyún gbà yín lóhùn ẹ sì fa àyà mi pè yín ọ wà á lo ayé Al-Qur'ani fa lérí nǹkan yẹn ọ̀ka kò ní fún ọ ó change password ni. ọ ṣàdúrà fà ntọ́ ń tọrọ ni ó tún máa burú sí. ibi ẹ bá jòkó lérí àdúrà níṣẹ́ ìtàn ọba kó sẹ́nìkan nú ọ̀rẹ́ rẹ̀ kan nú òun sọ jí láàárọ̀ ọba ti rágbára gbàdọ́dọ̀ rẹ̀ sítán ló lídìí ẹ̀ wá kí lọ́dọ̀ ẹ̀ nǹkan ń ṣe lọ́wọ́ ń ṣàdúrà lọ́wọ́ yóò wá bá lérí àdúrà yóò wá ní ọ̀rẹ́ kí ló dé ní 21 days tí mo ti ń ṣàdúrà ni ẹnìkan lóun fẹ́ fún mi lówó mo dẹ̀ ń ṣàdúrà tí n bá dẹ̀ rí á ní kí n má wọ́rì lọ́wọ́ àjòkó 21 days kúrò ń dààmú ara ẹ̀ sí ẹ̀mọ́ débì kan wọ́n á mú lọ́ bá dọ́dọ̀ bàbá tọ̀hún tọ́wọ́n wà yọ aláwọ̀ wà ní aláwọn kìnnì kan ní bẹ́ẹ̀ báyìí wọ́n ń dí ọlọ́wọ́ ní nǹkan kan báyìí ókè jòkó lérí odó wọ́n á gbé balẹ̀ lọ́wọ́ wọ́n wá sangbẹ́rẹ́ lérí wọ́n bá sangbẹ́rẹ́ tán wọ́n á ní kóró aṣọ pupa kó fi funfun wé láwà kó fi wégèlè wọ́n wá gbé lọ wọ́n wá pè wọ́n bá kí àbọ̀wá tó wọ́n wà tún ní bàbá àwọn òṣètì rí yóò wá ní àkọ́gbọ́dọ̀ má ṣe ìbẹ́ ní ọkọ̀ jáwé kóhun tó jáwé ẹbí òun náà wípé kí ló kọ́ ẹni tí òun mọ́kọ rẹ̀ kí ló kọ́ ń tọ̀hún mojú bẹ́ẹ̀ ní ọkọ̀ jáwé kí n tó jáwé ìbẹ́ ní ọwàgbò kí n tó wàgbò ẹbí pé yẹsà kí ló kọ́ ń tọ̀hún ẹni pé òun náà mọ́kọ ẹ̀ wọ́n á lólúbí kí n lọ́kọ́ jáwé mo ní olúbí kí n kọ́ onísà ni ọgbọ́ ọ̀sán ìbí kí n wa egbò ọgbọ́ wọ́n bá ṣe yín tán tó bá wá jẹ àṣejẹ tọ́jú ogun ẹ̀ tán wọ́n á ní kó fi sinapu ke yọ sọ̀hún kò ní tí kú ọ̀nbẹ tó ń tọ́ àwọn fi pé wípé èyí ṣe lájọ yìí tí mo ti ní kó wá tọ̀ wá ní ẹ̀mẹ́ta mo ti wá tẹ̀lé èmi ó dẹ̀ bá mi lọ́fíìsì ó dẹ̀ bá àbí ṣé àbẹ́mi kọ́ lòun ẹ̀yin náà ni máa bọ̀ wá nísìnyí yóò sì gba ntọ́ fẹ́ gbé fún yóò fẹ́ fún yóò sì fún. Ọlọ́run change password ni. Èṣù wa wọlé Ọlọ́run bá change password rẹ̀ Ṣètánì ọ̀rọ̀ ayé wọlé ni Ọlọ́run má change password rẹ̀ o má change rẹ̀ fún wa Ọlọ́run má change rẹ̀ èyí tá a mà tá a fi ń tẹ̀ tá a fi ń rí ọ̀hún náà ni ojú á máa lò Ọlọ́run má change ẹ̀ má wa lọ́wọ́ o ẹni ọba wọ Ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ fún yóò change password má lọ́wọ́ ni yóò kàn lọ gbé kú ọmọ yà kàn lọ gbé sọ̀rọ̀ Ṣètánì lẹ́ẹ̀kan náà
ọlọ́run lémi ní ń ṣe bẹ́ẹ̀ yóò fọ́ ṣe lólè àyàtì máa wá ṣe ìfọ́síwẹ́wẹ́ àwọn àmì fún yín lákùn bẹ́lẹ̀ kọ ìrọ̀bì kan tó ń kinu bọ́yẹ̀ lè màmá dájú pé pàdé mi ọlọ́run níjọ́. wàhúwà lẹ́bí mádàlá àrùbọ̀. wàhúwà lẹ́bí mádàlá àrùbọ̀ ọlọ́run lémi ọba yẹn náà bá ń sọ fún wọn ìwà nábì wípé mi ọba tí ń ròyìn fún yín mádàlá àrùbọ̀ èmi ni mo tẹ́ ilẹ̀ kalẹ̀ mo tẹ́ fídì ilẹ̀ kalẹ̀ mo tẹ́ rẹpẹtẹ kọ́lọ̀ rẹpẹtẹ wàjálà fi hàrà wá ṣíyà jàálà fi hàrà wá ṣíyà mo wá fi àwọn àpáta tó strong mo gbé e sórí ilẹ̀ wà náhàrà mo tún wá fi àwọn akérèmàdò síbẹ̀ àràwáṣíyà àràwáṣí àwọn ìkàn èèyàn láyé nù ní lẹ́yìn ìgbà mo dáyé tán tí mo tẹ́lẹ̀ tán mo wá gbé àwọn alágbára ayé mo gbé wọn kalẹ̀ sáyé àràwáṣíyà àwọn tí ò ṣe é kọlù bọ́n bá kọlù wọn ọ̀sàgbákò wọ́n bá kọlù ọ̀sàgbákò mo gbé wọn síbẹ̀ wà náhàrà mo tún wá gbé àwọn kan tọ́já sí wípé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn omi àmúrẹ̀ǹgbẹ́lẹ́mu òun làwọn àfáà àràwáṣíyà làwọn tó lágbára ayé àwọn ànáhàrù àwọn làwọn àfáà bí gbogbo àwọn tó lágbára ayé bá kọlù ọ́ tí wọ́n dìgbò lù ọ́ àbóṣe mistake lè kọlù wọn lára rẹ̀ bá wá ń gbóná ànáhàrù akérèmọdò àwọn àfáà ní òtútù ara rẹ̀ ibi a bá ti rọra wá sí àti ọba sí ànáhàrù ń bẹ nǹkan ṣe nù méjèèjì lọ́lọ́run gbé sáyé ó gbé àwọn kan àwọn ọmọdé ó gbé àwọn kan àwọn ọmọ fàálẹ̀ méjèèjì náà là á fi ń lo ayé bó bá ti rá àwọn tí ń kọlù ọ́ làwùlá àwọn tí ń kọlù ọ́ ò ní sá lọ́dọ̀ àwọn tí ó wù ọ́ ànáhàrù àti ọ̀rọ̀ wá sí ànú ni àwọn kan bẹ tí òun ṣe dìgbòlù tí òun ṣe fèrè sọ ọgbọ àwọn kan sì máa parọ́ pé àwọn ò ṣe fèrè sọ irọ́ sì ni bẹ́ẹ̀ gbáǹkù yọ̀rọ̀ rẹ̀ lé àwọn tí ò ṣe fèrè sọ gan-an àwọn ò ní sọ pé àwọn ò ṣe fèrè sọ àwọn kájò kó wú báyìí náà ni ìwọ ló lè kọlù wọn fúnra rẹ̀ ọgbọ èèyàn kan rìn tabataba kan lọ́kàn lè fèrè gbàǹdì ọba wà lọ́hùn. fi ara wá ṣíyà mo fi àwọn atọ́lágbára sáyé wà ní ara àtàwọn tí ọjà sí pé agbára tọ̀dẹ̀ mi ọlọ́run làwọn ń lò gbogbo ń tọ́ bá bàjẹ́ ọ̀dọ̀ wọn ní ti yanjú. wà min kulli thamara. wà min kulli thamara tí ẹ máa rí nínú gbogbo èso àwọn nǹkan èso tí ń jáde nù lẹ́lẹ̀. jàálà fi zawjayn zinayni jàálà fi zawjayn mo ṣe wọ́n ní takọ mo ṣe wọ́n lábọ isnayni zawjayn isnayni ẹ máa rí rere akọ ẹ máa rí rere abo kò sí ìran ewé tí ń bẹ láyé tí ọ̀la kọ àtabo àbí tó ọ̀bá mà kò sí ìran agi tí ń bẹ láyé tó ní akọ àtabo àfẹ́yí tó ọ̀bá mà ọgbọ́ ìjẹ́ wọn máa fẹ́ra wọn àbí wọn yìí fẹ́ra wọn ìjẹ́ àwọn igi àwọn samarat kọ́dà iṣu akọ ṣu ń bẹ abo rẹ̀ ń bẹ akọ ẹ̀gẹ́ ń bẹ abo rẹ̀ ń bẹ tó gbogbo nǹkan tẹ̀mí ọlọ́run dá méjì dáàbà bẹ́ẹ̀ akọ rẹ̀ ń bẹ abo rẹ̀ ń bẹ èèyàn akọ ń bẹ abo ń bẹ àlìjànú akọ ń bẹ abo ń bẹ kódà oòrùn àtòṣùpá akọ lòṣùpá abo lòrùn ọgbọ so bí méjèèjì atẹ́gùn àti ìjì akọ ní àtabo ọgbọ́n ní atẹ́gùn kan akọ atẹ́gùn abo atẹ́gùn lèyí tà ń gbà lọ́wọ́ yìí tí ń tù wá lọ́rùn akọ rẹ̀ tó bá dé ọlọ́run mọ́jẹ́ arakọ ẹ̀ tó bá dé òun máa burú ni àti gé àtọ̀pẹ̀ tó bá kọ́dà kùkùté wọ́n ní ẹni mi kùkùté ẹ̀mí kò rí atẹ́gùn àgàn ni atẹ́gùn tọ́jọ́ jẹ́ area boys mufadal ogun nǹkan jẹ ní máa yàtọ̀ ó lákọ jẹ̀dí àtàbò jẹ̀dí náà ń bẹ ọlọ́mọdé ó tọ́ sí ni mo ṣe dẹnu ni ọlọ́mọdé arákọ jẹ̀dí o ọlọ́mọdé arákọ jẹ̀dí o bẹ́ẹ̀ ni inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun
wa min kulli shay'in ja'ala fiha zawjayni ithnayni bá ti dáǹkà lákọlábò nìyẹn yughshil layla nahara ẹ wá sí ẹtún wá sí Ọlọ́run yughshil layla nahara ìmá fi òru ìmá fi daṣọ bò ọ̀sán ìtumẹ̀ inú sẹ́rẹ̀ níjọ́ tó bá fẹ́ ṣe a máa fi òkùnkùn da rágàbò ìmọ́lẹ̀ bí ìmọ́lẹ̀ wọn bá ti wò ó tó yóò sì rán òkùnkùn sí pé bò ó mọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ wọn má jáde má òun ni pé bí ọ̀sán bá ń lọ tọ́sán ń lọ tí ń ṣe fàárì yóò kàn rán òru sí aràn lé ìlú sí aràn òkùnkùn sí aràn òru sí yóò wà lọ lè gba agbára lọ́wọ́ ìmọ́lẹ̀ bò ó mọ́lẹ̀ ìmọ́lẹ̀ tẹ́ ti láàárọ̀ tí gbogbo yín dunnú ẹ bá wà tilẹ̀ bá nírí má yughshil layla nahara àwọn alágbára òkùnkùn Ọlọ́run àmọ́mọ́ ní kí wọ́n borí ẹni tó lágbára àmọ́lẹ̀ lọ́wọ́ ń gbà mí alágbára òkùnkùn Ọlọ́run a máa fi dára bẹ́ẹ̀ kò sí àrà tọ́lọ́run yìí dá Ọlọ́run má dára tí ó dá fún wa inú iṣẹ́ rẹ̀ ní yughshil layla nahara ẹni tó ní ìmọ́lẹ̀ Ọlọ́run lára ẹ mà pé kò yẹ kí òkùnkùn kan ó borí ẹ̀ bọ́lọ́run bá tó fẹ́ sọlá a sì ní kókùnkùn ọlọ kó lè gbà mọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ òun lọ fà tó yẹ pé ìdààmú àwọn alágbára òkùnkùn wọn kó bàdàmú bá àfà tó jẹ́ pé ẹni Ọlọ́run ni tí ọ̀sẹ̀ lọ́hùn rí tí wọ́n bá kó dààmú bá tí fìtínà bá dé bá yóò sì di kèfèrí. yughshil layla nahara kọ́sẹ́ ni wọ́n fẹ́ nira Ọlọ́run wọn fara ní ẹlòmíì yóò fara ní ẹlòmíì tó jẹ́ pé gbogbo ìgbà ń jòkó tì ní Ọlọ́run wọn fara ní débi wípé yóò àwọn ẹni òkùnkùn wọn fara ní wọ́n dààmú ẹ̀ débi tí ó sì Ọlọ́run mú kò ní mẹni tí Ọlọ́run kò ní mẹni tí ń jọ́ Ọlọ́run mọ́ kò ní màmá Ọlọ́run má jẹ́ ara dánwò tí ó mú wa di kèfèrí má jẹ́ ara dánwò tá a fi pé nǹkan mìíràn lọ́lọ́run nínú ṣẹ́ rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ èyí tá a wí wọ̀nyí o yá tí ń lè ka omi ẹni ọba ní ó tì tó lérí tí rò yóò mọ̀ pé àmì kan tún lè yí tá a tún wí yìí náà wípé má rìlẹ́ǹtì o má torí pé o ti ní màálẹ̀ lára ọba ní òsín kankan o ọba ní òsín kankan tó kú ọ jáde sí ọ. wàfíìl àrídì kìtọ̀ mutajawiratun. wàfíìl àrídì kìtọ̀ mutajawiratun. fil àrídì kìtọ̀ mutajawiratun. Ọlọ́run ní eri ilẹ̀ yìí náà ni kìtọ̀ mutajawiratun. àwọn àyè tó súnmọ́ra wọn àwọn bùkáù tó súnmọ́ra wọn eri ilẹ̀ yìí náà ló wà. wàjànátun àtàwọn ọgbà oko mini ahanabi tí ó kún fún àwọn èso nàbì tó sì kún fún àwọn orúgbìn gbíngbìn àwọn nǹkan bọlẹ̀ tí ń jáde ó sì kún fún àwọn dàbídùn wàgá èrò siniwánu àwọn tí wọ́n súnmọ́ ara wọn tí wọ́n kójọ pọ̀ igi dàbídùn àwọn àmì abẹ́ wọn sopọ̀ báyìí wàgá èrò siniwáni omi àsì ní ìfẹ́ràdù omi àdádúró fúnra ara rẹ̀ tí wọ́n ní jọṣepọ̀ àwọn kan wọn àjọ kójọ sójú kan náà ṣàṣepọ̀ àwọn kan a sì yà lọ́tọ̀ọ̀tọ̀ àmì lèmi Ọlọ́run fi ṣe wípé ẹ̀yin kan máa ṣàṣepọ̀ àwọn kan ó sì máa yà lọ́tọ̀ọ̀tọ̀. yòsíkọ́ bí máa wá ẹ̀dẹ́. yòsíká kéwú náà jẹ́ nǹkan kéwú láàrin ni ó lè pè é ní tùsíká ó lè ké bẹ́ẹ̀ ó sì lè ké ní yòsíká tó bá pè ní tùsíká yóò máa túmọ̀ wípé wàjà náà ti ń mẹ́nà ní àmárí wà kí ní gan wàzúwárú wà náà kí gbogbo àwọn nǹkan tá a wá kàálẹ̀ yìí ó ti di jámà yìí kọ̀ọ̀hún tùsíkọ̀ bima in wahidin tó bá sì ní yusikọ́ tó lòun náà ó túmọ̀ pé yusikọ́ dhalika kulluhu yusikọ́ dhalika kulluhu bima in wahidin èyí tó bá wù ọ́ mbẹ̀ ló lè ké mbẹ̀. yusikọ́ bima in wahidin.
omi ẹyọ kan náà là ń fún wọn àtèyí tó dùn àtèyí tí ó dùn wà nù fọdé ló bá dùn alábàádẹ́nbẹ̀ o lè lóyún òun náà ní wípé yúfà dọ́lù bá a dùn ha alábàádẹ́nbẹ̀lẹ́gùlì o lè ké bẹ́ẹ̀ kò sí nǹkan kan Kùránì náà ló sì ń kéwòn yúfà dọ́lù bá a dùn ha alábàádẹ́ wà nù fàdílù bá a. Torí pé látara yùsìká tó ti lò bí máa ń wá hìdín o lè wá lò ní wáyù fàdọ́lù bá a dùn ha alábàádẹ́ fèlè akílì aw fil okuli bó lè lò ní akili bó lò ní okuli bákan náà wa nufaddilu ba'daha ala ba'din fil okuli a máa wá gbé ọlá fún kan jù kan lọ níbi jíjẹ ẹ̀wọ̀n nǹkan òjò kan náà lọ́rọ̀ sí àgbáyùn òjò kan òun náà lọ́rọ̀ sí rèké òjò kan òun náà lọ́rọ̀ sí bàrà òjò kan òun náà lọ́rọ̀ sí wùrù òun náà lọ́rọ̀ sẹ́fọ̀ bí òjò kan yẹn bá rọ̀ sí gbogbo wọn nufaddilu ba'daha ala ba'din fil okuli tá a bá wá jẹ tẹ́sì wọn wàá dùn jura wọn lọ a máa gbádùn rẹ̀ a gbé ọlá fún jíjẹ wọn jù mí lọ ọlọ́run lémi ọlọ́run náà mo ṣe àwọn èyí tí mo ṣe tí mo ní kójò kan náà rọ̀ tọ́kan tẹ́sì dá ọ̀kan dùn ọ̀kan korò ọ̀gbọ́ bọ́kan ti korò tẹ́ ẹ jẹ́ tí ó dùn tọ́kan sì dùn tẹ́ ẹ tún ní ẹ fún mi lọ́kàn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìran èèyàn tí mo dá inú àwọn èèyàn tá a dá sáyé àwọn kan korò bẹ́ẹ̀ bá wọn ṣe lẹ́ẹ̀kẹ́ ní fẹ́ bá wọn ṣe mọ́ àwọn kan sì dùn bẹ́ẹ̀ bá wọn ṣe lẹ́ẹ̀kẹ́ ẹ fẹ́ máa bá wọn ṣe sí lọ́nìí àwọn kan sì ga láyé wọ́n wúlò fáyé àwọn kan ò sì ga wọ́n à wúlò fúnra wọn bèlè tí wọ́n wúlò fẹ́ lómi ẹlòmíì wáyé ó ráyé ṣe ẹlòmíì wáyé kò ráyé ṣe ẹlòmíì wáyé ó ní ọlá ẹlòmíì wọ́n sọ ọlá máa láàánú ẹlòmíì wáyé wá gbàárù ní ọwá rẹ̀ rù ní ẹni ọwá rẹ̀ rù ẹnìkan ní ó gbẹ́rù fún ẹnìkan ní ó rẹ̀rù ẹni ó rẹ̀rù ó lè ti dáyé sin ẹni tí ń gbẹ́rù fún ẹni tí ó sì géètì fún yàn òun ti dáyé 20 ọdún ẹni wọ́n sì géètì fún bẹ lálkìyámà tí èwà àì ti kọ́lẹ̀ pé ayé tí wọ́n lọ yìí wọ́n ló sì géètì fún Abdulrahmani sì ń bẹ lọ́hun tí èdè òun ti wá sáyé lọ kọ́dọ̀ ti kàwé tán ó jáde lé ìwé kó tó bá Abdulrahmani yóò wá wáṣẹ́ fá kò ní rí sí àgbà tí Rahmani bá dé tóun kàwé tán tó wá jẹ́ èèyàn wọ́n ẹ̀sùn wa lọ lè wá ń gé tí mánù pé ọmọ aṣígẹ́tì. wàá dún fọdílù bá dà ha àdábà adéǹfẹ̀lẹ̀ òkú bá a ti dáran irúgbìn tí wọ́n dùn jura wọn lọ tí wọ́n lọ́lá jura wọn lọ tí wọ́n dẹ̀ fáìn jura wọn lọ ẹ wò níṣẹ́ bá dé àwọn surprise níṣẹ́ àti àbí èyí Emirates wa níyà yìí Emirates ti ń bẹ lọ́nà airport Emirates world ọmọ àlọ́ni lónìí àwọn èèyàn ń débẹ̀ tí wọ́n lè ra nǹkan bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ bá wọ ń bí àwọn ìtì wọn àbáwọn kíní wọn tí wọ́n ti ń ta àwọn nǹkan ẹ máa rí ẹ̀fọ́ ẹ máa rí ewédú ẹ máa rí àwọn oríṣiríṣi àwọn nǹkan àwọn oríṣiríṣi àwọn ewé tọ́já sí pé imported ni plane lógùn wá ewé tí ń gun plane wá àwa sì láwọn ewé lẹ́ǹkùn létà àyà sí àwọn òwúlò ni ọgbọ́ wọ́n tún wá lè fi àwọn ewé kan sínú èsì wọ́n bá wọn sínú èsì àwọn gbádùn mẹ́ wọ́n ṣe ń bẹ̀ a sì láwọn ewé lẹ́ǹgùnlé òórùn pa wọ́n fá wọ́n ní ajáwọn ẹnìkan ọ̀yà sí wọn bèlè tí ọjà wọn. bí ìrìn èèyàn báwọn ti bóyá àwọn irúgbìn ti rí wọn bẹ́ẹ̀ ni ìrìn èèyàn náà wà ńbẹ nínú àwọn èèyàn tọ́já sí pé lágbólé wọn ò ní rántí rẹ̀ pé ń bẹ ẹlòmíín sì ni bí wọn bá rí wọn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ bẹ̀rẹ̀ o ẹjọ́ dé o bá a ti ṣètò ayé nù ni. Ọlọ́run tún lélẹ̀ yìí náà àmì náà ní tó ń jẹ́ amálìká omi ìyá kìlú ẹni ọba ṣe làákà yìí ni ọmọ yẹn o ipò tó ọba ti bára rẹ máa dúpẹ́ ni o má sọ pé Ọlọ́run ò ṣeun o lè má jẹ́ olówó láyé kọ́ jẹ́ tálíkà tó ń jòkó lẹ́yìn agbo wọ́n lè máa há ń jẹ kí wọ́n má ha ọ kódò lè nawọ́ wọ́n má fẹ́ ń fúlòpù lé ọ lọ́wọ́ lóde o sì lè nawọ́ kí wọ́n má gbóúnjẹ fún ọ kódà wọn lè bọ́únjẹ wájú rẹ kó ní àtà ń pè yín lóde ẹ̀bọ́ síbẹ̀ yẹn jòkó mẹ́yẹ oúnjẹ àyà àwọn chairman kí wọ́n máa lé ọ ó lè jẹ́ pé tó bá dọ̀hún ìwọ ni ọ̀sọ̀lá o ó lè jọ́ òun lọ́lá rẹ wà o àìjẹ́ èèyàn láyé èèwọ̀n ò túmọ̀ rí pé alkiyama rẹ̀ ò nítumọ̀ gbogbo ń tọ́lọ̀ ń palẹ̀ máa fẹ́ lómi alkiyama ló ti palẹ̀ máa rẹ̀
bọ́ba wa wá láyé ọlọ́run ò ní jí orí torí tí òfin ní jí orí ni pé kò ní fẹ́ kí ọ̀tá àlìkìyámọ̀ yẹn láyé yà yìí. òun làwọn àwọn ẹni ọba ti ní láyé kó ṣe fáàrí ma níwọ̀n gbogbo ẹni ọlọ́run bá kẹ́ láyé tọ́lọ́run ṣàánú ẹ̀ láyé kó ṣe fáàrí ma níwọ̀n ayé ń wù ọ́ lónìí àwọn kan nájú wù ọ́ lónìí ọba dọ̀la lálùkìyámà àwọn tí ń wù ọ́ lónìí àwọn náà wà ń bẹ wájú tí wọn náà ná gàtọ́ mọ́ àwò wọn pé lágbájá rè ó ní sì ráyè débi ọ wà ó sì ní ráyè débẹ̀ àwọn kan wá fara mọ́ ọlá ayé ju ọlá ọ̀hún lọ àwọn kan sì fara mọ́ ọlá ọ̀hún ju ọlá ayé ń yà yín lọ èyí tí wọn náà bá fara mọ́ ń bẹ ayé nu ìwọ̀nù máa ṣe ń sùn bẹ́ẹ̀. Naam. وإن تعجب فعجب قولهم. وإن تعجب ọlọ́run ní wa nábì tó bá fẹ́ surprise náà kọ́. عجب قولهم. tó bá fẹ́ wonder. tó bá fẹ́ wonder ṣé wonder náà ni mo lò. عجب. ó fẹ́ wà surprise àbọ̀ ó fẹ́ rí wonderful. Mashallah. ó fẹ́ ṣe wonderful. fa'ajabun qawluhum èyí tó ṣe wonderful fún tí ó jọ ọ́ lójú tí ó ṣe ọ́ lè mà òun lọ̀rọ̀ táwọn kèfèrí ń sọ. Idha kunna turaban wọ́n máa sọ wípé tá a bá wá lo ayé tátà ṣayé bó ti wù wá àwa kú àwa di ẹ̀pẹ̀ nínú sàárè. Inna lafi khalqin jadidin. ṣé wọ́n tún wá dá ní tuntun ni. Ulaika. ọlọ́run láwọn tí ń bá ń sọ bẹ́ẹ̀. Alladhina kafaru bi rabbihim. àwọn làwọn tí wọ́n ya aláìmoore pẹ̀lú ọlọ́run ọba wọn. Ulaika la gunalu fi a'naqihim. àwọn tí wọ́n bá ń sọ pé tá a bá kú tán àti kú nìyẹn òun ní tún wá gbé dìde mọ́. irú àwọn bẹ́ẹ̀ bọ́bá dàlkìyámà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ nígbà wọn bá dìde wọn kàn bá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́rùn ara wọn ni ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ń làwọn màláíkà ìyà wọn máa fi wọ́ wọn lọ nù ná ẹ̀wọ̀n nǹkan báwọn inú respect tán àwọn màláíkà yẹn wọ́n expect wọn wọn ò ní fẹ́ fọwọ́ kàn wọn wọ́n á fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́rùn wọ́n máa wọ́ wọn lọ. Ulaika ashabun nari. ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ni wọ́n ó sì máa bẹ́ẹ̀ lọ gbére. ويستعجلونك بالسيئة قبل الحسنة. ويستعجلونك ọlọ́run ní wa nábì wọ́n máa ká ọ lójú wọ́n máa wá dọ̀ rẹ̀ wípé bíṣẹ́ iye àti kọbúlà lẹ̀ hasanati gbogbo àlọ́ máa ń sọ fún wọn pé ìyà ń bẹ ó sì máa sọ fún wọn pé ìkẹ́ ń bẹ wọ́n máa ń sọ pé oore ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó sì máa ń sọ pé aburú ń bẹ lọ́dọ̀ ọlọ́run wọ́n wàá bá ọ wọ́n máa wá kán ọ lójú wípé sórí oore tọ́ ọlọ́run wà nábì agbọ́pọ̀ òun ròyìn oore àwọn kèfèrí nù agbọ́pọ̀ òun ròyìn oore pé oore kan bẹ lọ́dọ̀ ọlọ́run aburú kan sì ń bẹ oníyà ń bẹ ìkẹ́ ń bẹ sọ́wárì ìkẹ́ oníkọ́lọ́run wọn fọwọ́ mú kẹ́ ná bí ọba ti ẹ̀kẹ́ wa kó dúró ná ọlá abẹ́ tẹ́sítì ìyá rẹ̀ wù ná ẹ wo àgbákò kèfèrí àní abẹ́ tẹ́sítì ẹ̀ abẹ́ máa bóun ìyá rẹ̀ ṣe ní tẹ́sítì sí. قبل الحسنة. bí ọba ti ẹ̀ mú dáadáa wá kọ́kọ́ mú yà wá fún wa náà bá wa sọ fọ́lọ́run ọba rẹ̀ faqad khalati min qablihimul mazula ẹ ò nǹkan qad khalati min qablihimul mazula ọlọ́ni wa nábì bá ń sọ fún wa wípé almasulatu yẹn jamu ni alimasulatu bi fathil mim wa dhammi dha abi alimasulatu jamu rẹ̀ ni mazulatu baba wo wa lè ké ní alimusulatu faqad khalati min qablihimul limusulatu ó lè ké bẹ́ẹ̀ tó bá lọ ń da mazulatu yóò máa ṣe dédé sọdùkọ́ọ̀tù tí ń jẹ́ jámọ́ sọdùkọ́ọ̀tù tó bá lọ musulatu yóò máa ṣe dédé kí là ń pè rántí ẹ̀ máa musulatu òun náà ní ó ní wáṣà nìkan ìrántí òun mọ́ ni rárá òkúbá àtùpọ̀ ìrántí ẹ̀ mọ́ ẹ̀yẹ́ wọn lọ ẹ̀yẹ́ padà rántí ẹ̀ àmọ́ ó lè lò ní musulatu ó sì lè lò ní masulatu
kò séyìí tó lè lónú méjèèjì. Wàkọ́dí kàláti mẹ́kọ́bìlì hímùl masulatu. Almasulatu àwọn ìyà. Almasulatu àwọn ìyà tí wọ́n lè fi ṣe example. Ọgbọ́ àwọn ìyà tí wọ́n lè fi ṣe example tó ti di àwọn tó ṣáájú. Ẹ sọ fún wọn pé àwọn ìyà yẹn ti kọjá kí wọ́n mú example ń bẹ̀ kí tí wọ́n tó dé. Wa inna rabbaka. Ẹ ń bọ̀ kí ló fà á tí wọ́n fi wí bẹ́ẹ̀. Lọ bí Suratul Anfal aya 32 àbí nǹkan Suratul Anfal èyí tí ń pé idh qalu Allahumma in kana hadha huwa al-haqqu min indika fa'amtir alayna. Yóò dà fún ọ ṣé mo rí ké. Ìgbà táwọn bá wọn ànábì wípé wọ́n wá ń sọ níwájú rẹ̀ wípé Allahumma ìwọ Ọlọ́run tó dá nábì. Tó bá jẹ́ pé Al-Qur'ani tá nábì mú wáyìí wala haqqu min indika tó bá yẹ kó dodo ni Qur'ani tó fi ran látọ̀dọ̀ rẹ̀ ń bọ̀ àwa fi Al-Qur'ani yìí a fi bẹ̀ ọ́ ẹ wo àgbákò kèfèrí. Ọgbọ́ iná mo sọ lẹ́ẹ̀kan pé ẹni ó bá ṣàgbákò ẹni bá ń fi àgbákò ó ṣòro bá jà o. Ẹ wo nǹkan wọ́n tún wá bẹ Ọlọ́run pa àwọn fa Al-Qur'ani ó yẹ pé haqqu ní lóòótọ́ àwọn fi Al-Qur'ani àwọn fi bẹ Ọlọ́run. فأمطر علينا حجارة من السماء. Wárọ̀ hijarata. Ẹ̀rí nǹkan. Hijarata. Èyí tí mo rán sílẹ̀ ẹ̀ka. Musulatu gurufatu. Ọgbọ́ gurufatu. Pálọ̀ rúùmù àbíkẹ̀bọ̀. Gurufatu. Kò sí ní tí ń jẹ́ gurifa. Gurufatu ni. Jamu rẹ̀ ó máa jẹ́ gurufatu. Ọgbọ́ jamu rẹ̀ ó máa jẹ́ gurufatu òun mọ̀ rántí lẹ́ẹ̀kan ọ̀sà wa padà. Naam ọmọ yìí sọ ni. Ọlọ́run rọ òkúta ìyàkalẹ̀ fún wa láti sánmà má rọ̀jò fún wa máa. Òjò tó bá bẹ̀rọ̀ yìí tó bá sú òkúta àyà ní ọ̀rọ̀ léwa lérí tó bá yẹ pé lóòótọ́ l'Al-Qur'ani tó fún Muhammad Abdullahi tí ń wí tó bá yẹ pé lóòótọ́ òdodo ló wí tí ò parọ́ àfi mà pé kò parọ́ ni wípé òjò ya òkò lábẹ́ kó ọrọ̀ fún wa àwọn òkúta àyà àfẹ́ kó ọrọ̀ omi àwé ètì náà àbí kò fún wa ní ìyẹ́ ẹlẹ́ta eléro níta afẹ́ lọ́dọ̀ rẹ nu Ọlọ́run wá sọ fún ànábì pé yastajilunaka bisayyi'ati qabla al-hasanati wọ́n máa kán ọ lójú pé ká mú ìyà wá ká tó mú dáadáa wá. Àwọn oníranran ìyà tó ti ṣáájú ó ti kọjá síwájú wọn wa inna rabbaka Ọlọ́run ọba rẹ̀ aláǹnàṣẹ aláàdúnlẹ̀mẹ́ ọba aláforíjì ni fún àwọn èèyàn ẹwọ nǹkan bí wọ́n ti béèrè ìyàtọ̀ Ọlọ́run ní ànífìyà jẹ wọn kéjẹpá alágbára kárọ̀ bí wọ́n ti wí wọ́n rà wọ́n tún fọ̀rọ̀ wa bẹ̀ wá tòun ti bẹ́ẹ̀ kò yé wọn ni. Ẹnu èyí tí wọ́n ń wí wọn lásán wọ́n ṣàbòsí fúnra wọn ni àwa nífìyà jẹ wọn àyàfi wọn tó rọ́ṣẹ́ àárínú wọn tí ó padà mọ̀nà. Náhù bàkà Ọlọ́run ọba rẹ̀ ọba tí ọlágbára nínú ìyà ni. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه. ويقول الذين كفروا Ọlọ́run láwọn kèfèrí ó máa sọ wípé láòlá أنزل عليه آية من ربه. Èsè Ọlọ́run ó sọ àmì kalẹ̀ irú àmì wo ni wí. Kìí ṣe àyá Al-Qur'an ní sọ. Abẹ́kọ́lọ́run rẹ̀ tó bá yẹ pé lóòótọ́ lọ́lọ́run bá rán òun ṣẹ́. Kó fún wa ní kinní kan tá a fi mà wípé lóòótọ́ lọ́rán ọ. Yẹ pé èyí tó ọ̀gá ń fẹnu kà abẹ́ ọ̀pá fẹ́ mú mẹ́rákù kan.
ọgbọ pàfọ́ọ̀mù miracle kan bàbá pàfọ́ọ̀mù miracle a máa wí pé a kì ọkùnrin sẹ́pọ̀ ọlọ́run lọ́rùn o àmọ́ pọ̀ kàn ń bẹ wọn ká yà pé ọlọ́run ní jíṣẹ́ fún yín rárá wíkì ní ṣe nǹkan kan pàṣẹ nǹkan kan káwò. Innama anta mundhir. ọlọ́run níjọ́ tí wọ́n bá ti wí bẹ̀ fún ọ wípé kó pàfọ́ọ̀mù miracle gẹ́gẹ́ bí anabi Musa bó ti sọ ọ̀pálẹ̀ tó dejò pàfọ́ọ̀mù miracle bí anabi Isa bó ti fọwọ́ ra adẹ́tẹ̀ tó fọwọ́ la ojú afọ́jú irun tá a fẹ́ nù ni àfẹ́ ọ̀rọ̀ ẹnu lásán wọ́n wá sọ fún wọn pé innama anta mundhir innama anta munzir wọ́n má wulẹ̀ dààmú ara rẹ̀ má jọ bọ̀ nínú jẹ́ níta kan rán wọn ni wípé ìwọ kan dẹ́rù mi bà wọ́n dé ẹnu mírẹ́kù tá a fi rán wọn ni pé dẹ́rù mi bà wọ́n kí wọ́n máa pè ń bẹ wàlékúlẹ̀ kàómẹ́lẹ́ àádé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní ẹnì kọ̀ọ̀kan tá a rán sí wọn tí wọ́n máa fi wọ́n mọ̀nà. Allahu èmi ọlọ́run ya'lamu ma tahmilu kullu unsa. èmi ni mo máa ń tí ń bẹ ntí obìnrin kọ̀ọ̀kan ń gbé sínú ya'lamu ma tahmilu kullu unsa ọlọ́run lèmi mo máa ń tí ń bẹ nù aláboyún wa ma tagidul arhamu wa ma tagidul arhamu èmi mo máa ń tí ń dínkù nínú womb wa ma tẹ̀sídà èmo sì máa ń tí ń lékún wa kullu shay'in indahu bimiqdar. gbogbo nǹkan ló ní gèsẹ́ẹ̀tì lọ́dọ̀ ọlọ́run yẹn ń ṣàlàyé yín fún ọ àyà náà kí n tú fún yín kí láyà ń tú kí ni sọ ń bẹ̀ ní kí n sọ fún yín káwá sùn síbẹ̀ kàdà dúró níbẹ̀. Allahu ya'lamu ma tahmilu kullu ma yahmilu àbí. tọ́ Allahu ya'lamu ma tahmilu kullu unsa èmi ọlọ́run ni mo máa ń tí obìnrin kọ̀ọ̀kan ń gbé sínú mo máa ń tí ń bẹ nínú ẹ̀ ẹnìkan ọ̀dà ń tí ń bẹ ń bẹ máa fi mi ọlọ́run wa ma tagidul arhamu mo máa ń tí ń dínkù nínú inú ẹ̀dá tí ń bẹ nínú aláboyún wa máa yẹ tẹ̀sídáàdù àti tí ń lékún èyí wọn ni wípé tí aláboyún bá lo ntáyà yìí ń sọ ń bẹ ni scientifically ọgbọ ntí ń sọ ń bẹ ni pé má tẹ gídùl arham má tẹ gídùl arham bóbìnrin bá lóyún kò ní rí píríọ̀dù má ìtumọ̀ àyà yìí nù tóbìnrin bá lóyún kò ní rí píríọ̀dù ayé bẹ̀ kọ́ àmọ́ àwọn kan bẹ tí wọ́n bá lóyún wọ́n máa ṣe píríọ̀dù síbẹ̀ kọ́ ni àwọn míì ní ẹ̀jẹ̀ díẹ̀ ọmọ ẹlòmíì ó rí píríọ̀dù fàtí ìbímọ ni ẹlòmíì ó sì ní rí kọ́ má rí òun gangan òun ni normal ayé bẹ̀ kọ́ kọ́ máa wá rí òun abnormal ni kí díẹ̀ ọmọ wa náà abnormal ni sẹ́ẹ̀dí bóbìnrin bá ti lóyún tí píríọ̀dù bá sì tí ò rí máa títí ebi ma ẹ̀jẹ̀ píríọ̀dù tí ó máa ṣe lóṣooṣù kìí jẹ́ pé ẹ̀jẹ̀ ń lọlé dúnbì kan ẹ̀jẹ̀ ń ni ó máa ń fi ń jẹun lóúnjẹ tó máa ń jẹ kìí sàmàlà tó ń jẹ lọ máa ń jẹ kìí ṣe tí tó mú lọ máa ń jẹ abiyamọ wa ni jẹ́ ń jẹun kọ́ mo lè rí nǹkan jẹ rárá oúnjẹ tábí a máa ń jẹ kọ́ lọ máa ń jẹ ọgbọ́ kóhun lè lókun ara ni kìí somi tí abiyamọ mu lọ máa mu ẹ̀jẹ̀ tó dúó ní tó dúó tó sísì ní òun làwọn màláíkà ń fi ń provide oúnjẹ àti omi tí ọmọ ń mu nínú ìyá rẹ̀ tí fi ń survive lóṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ òun là ìrẹ́jẹ̀ tó bá ti wá di wípé ẹ̀jẹ̀ ní bá wá ń wá wíwá tẹ́jẹ̀ ń wá òun yóò máa tagidul arham yóò máa dí ṣẹ̀dá ọmọ yẹn kò ní jẹ́ kí ọmọ yẹn ó gbèrú torí kò rí oúnjẹ jẹ nínú wọ́n máa bá wò yóò wá kínkínní àbí kún ní oṣù rẹ̀ bẹ́jẹ̀ bá ti ń wá yóò máa di ó kéré sóṣù rẹ̀ yóò máa dínkù wà má tẹ̀sẹ̀ dáadù èyí tí ẹ̀jẹ̀ ó dúró tí ò ní máa wá tẹ̀sẹ̀ dáadù yóò máa improve wà má tẹ̀sẹ̀ dáadù wọ́n máa improve yóò máa increase yóò máa ṣe dáadáa ń bọ̀ èyí tó bá ti di wípé ẹ̀jẹ̀ bá ti ń wá tagidul arham ọmọ yóò máa dínkù wọ́n bá lọ ya kíní tó bá wà lóṣù mẹ́fà
kò ní ju ọmọ bí oṣù mẹ́rin lọ yóò máa jẹ́ bí àwọn premature bí nǹkan kò sá ní ẹ̀dáhùn kò ní gbèrú dáadáa ẹlẹ́ẹ̀kejì kò ní strong dáadáa bí ó bá ti rí píríọ̀dù rẹ̀ lóṣù mẹ́sàn-án ni ọmọ yẹn ó máa wà bó ti yẹ kó wà yóò perform bó ti yẹ kó perform bẹ́ẹ̀ ọlọ́run lémi ọlọ́run ní ń ṣe bẹ́ẹ̀ wà kullu shay'in indahu bimiqdar gbogbo ẹ̀ lémi ọlọ́run ti fòsùn wá sí. Rabbana rabbal alaiki Rabbana rabbal khalaiki najina min sharri samani najina min sharri samani Rabbana rabbal alaiki Rabbana najina min sharri samani ربنا رب الخلائق ربنا رب الخلائق نجنا من شر الزمان نجنا من شر الزمان الا كجاوي دادا رب الخلائق نجنا من شر الزمان واتنا منك السلامة واتنا منك السعادة والرضا مع نيل الأمان والرضا مع نيل الأمان واتنا منك سعادة والرضا مع نيل الأمان واتنا منك السلامة واتنا منك السعادة والرضا مع نيل الأمان والرضا مع نيل الأمان واتنا منك السعادة والرضا مع نيل الأمان والرضا مع نيل الأمان. Ogun ọ tó ń wò wá ní wákàtí tá a wà yìí. Lásìkò tá a wà yìí. Ọlọ́run wọlá agbára rẹ̀. Àbájọ́ Ọlọ́run wọlá agbára wọn lọ. Wọlá àjẹkàn rẹ̀. Wọlá àjẹkàn wọn lọ. Wọlá bó ti tú láyé rẹ̀. Wọlá bó ti tú láyé rẹ̀ lọ. Gbogbo ibi tó o ti ń wò wá. Gbogbo ibi tó o ti ń wò wá. Lásìkò tó ń wò wá yìí. Lásìkò tá a wà yìí. Àwọn kankan bẹ tí ń bà ọ́nú jẹ́. Àwọn kankan bẹ tí ń bà ọ́nú jẹ́ púpọ̀. Àwọn kankan bẹ tó dárò nú lẹ̀ sí ọlá. Àwọn kankan bẹ tó dárò nú lẹ̀ sí ọlá. Ó jẹ gbèsè. Ó jẹ gbèsè. Wọ́n náà máa pọ̀ ó jẹ gbèsè. Wọ́n náà máa pọ̀ jẹ. Ó jẹ èèyàn. Ó jẹ èèyàn. Ó jẹra rẹ̀. Ó jẹra rẹ̀. Ó jẹ ọmọ rẹ̀. Ó jẹ ọmọ rẹ̀. Ó jẹ ìyàwó Ó rẹ̀. jẹ ìyàwó rẹ̀. Gbogbo ó jẹ òbí rẹ̀. Ó jẹ òbí rẹ̀. Ó jẹ ẹ̀mí ara rẹ̀. Ó jẹ ẹ̀mí ara rẹ̀ gan. Kọ́dọ̀ ó jẹ ẹran ara yìí. Kọ́dọ̀ ó jẹ ẹran ara rẹ̀. Aṣọ tó fẹ́ wọ̀ kọ́ ló fún. Aṣọ tó fẹ́ wọ̀ tí rí mọ́. Oúnjẹ tínú rẹ̀ fẹ́ jẹ kọ́ ló fún. Oúnjẹ sáré rẹ̀ jọ kọ́ ló fún. Fìlàtírì rẹ̀ fẹ́ dé kọ́ ló fún. Bàtà tẹ́sẹ̀ rẹ̀ fẹ́ wọ̀ kọ́ ló fún. Kọ́dà bẹ́ẹ̀dì tó yára rẹ̀ fẹ́ sùn kọ́ ló fún. Gbogbo ẹ̀ gbèsè ni. Ó wá jẹ ọmọ rẹ̀. Gbogbo ọ̀nà tó gbà jẹ gbèsè Ọlọ́run má ṣàbọ̀ san. Ọlá àwọn ẹni Ọlọ́run. Ẹlòmíì jẹ́ ópè. Wọ́n máa lé kí. Wọ́n ò bá ti rí. Wọ́n máa pè àwọn nọ́mbà tó fún kọ́lẹ̀ fún. Gbogbo ọ̀tọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run má ṣàbọ̀ san. Wọ́n tó jẹ́ isi báyìí. Ó ti fóònù rẹ ni. Ọlọ́run má ṣàbọ̀ san. Gbogbo apáta. Ọlọ́run jẹ́ abáàánú Ọlọ́run pàdé. Ọlá àwọn ẹni Ọlọ́run. Bá a ti jọ péjọ. Bá a tún ṣe tẹ̀síìrì yìí lónìí. Àánú Ọlọ́run ọlọ́mọṣàjọ máa bá yín. Ramadan ló dé yìí. Nta abẹ́ni ojú àfi gbà. Nta abẹ́ni káfi sínú. Nta abẹ́ni káfi gbàwẹ̀. Nta fi jẹ́ sàárì. Gbogbo nta fẹ́ sí mbẹ́. Níṣẹ́ dáadáa. Ọlọ́mọṣàna wa lọ́wọ́. Gbogbo ẹni wọ́n fẹ́ fáwọn èèyàn lóúnjẹ. Ẹni wọ́n fẹ́ fáwọn èèyàn lómi. Ẹni fẹ́ fáwọn èèyàn ní Ramadan gift. Ẹni fẹ́ fáwọn èèyàn lẹ́bùnú Ramadan. Ẹni fẹ́ ṣe
àwọn tó fẹ́ ṣe Ramadan lecture tó fẹ́ ṣe gbogbo iftar gbogbo wọn pátá ọlọ́mọsà fún yín láàánú rẹ̀ láti gbogbo àwọn olówó wa wọ́n máa ṣe dáadáa ọlọ́mọsà jẹ́ ẹ̀rí sí lọ́dún yìí náà kọ́ máa fún yín lọ́wọ́ gbogbo ẹni tí ń wá admission ọlọ́mọsà jẹ́ ẹ̀rí gbogbo ẹni tí ń bẹ ń léwé ọlọ́run jẹ́ wọ́n láṣeyọrí gbogbo ẹni tí ń wọ́ náà ọlọ́run sínà fún yín ẹni ó ti rí ọlọ́run ò ní jẹ́ ó bí ẹni tí ń wọ́ ọmọ ọlọ́run ó fún lọ́mọ ẹni ó ti rí ọlọ́run ò ní pa ẹni tí ń wọ́ ọkọ ọlọ́run ó fún lọ́kọ rí ẹni ó ti rí ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ ẹni tí ń wáyà ọlọ́run fún láyà. Pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ibi tó kù tọ́lọ́wọ́n bá darí rẹ sí ibi tọ́lọ́wọ́n darí rẹ sí ibi tọ́ dalẹ̀ ń bẹ̀ ni alibarikola àwọn ẹni ọlọ́run gbogbo ẹni olóyin ọlọ́run sọ láyà tàlàfíà o gbogbo ẹni tí ó gbádùn tí ó lálàáfíà ń bẹ lọ́sibítù ọlọ́mọsà fún yín lálàáfíà ọlá àwọn ẹni ọlọ́run ẹni tí ó ní ìrònú lára ogun tí mú ọ ronú ni ọlọ́run mú kú òfin ipa ọ̀tá ò ní ká ọ ọlá àwọn ẹni ọlọ́run allahumma ya man sallati lahu rikabul jabadira wa khada'at lahu a'naqul fara'ina wa kasa'at lahu al-aswat ya rabbal alamin ya rabbal alamin ya rabbal alamin innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun subhanalladhi bi yadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un سبحان من لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم